Níbo ni mo kó remote sí o? Mo fẹ́ lò ó. Mo fẹ́ lò volume nǹkan tí mò ń gbọ́ yìí. Kí a tó bẹ̀rẹ̀ àwẹ̀, kó tó di pé a lọ jẹ sààrì, a tó bẹ̀rẹ̀ sààrì, mo mọ̀ pé ara Yorùbá kò tọrọ. Ṣé rò pé mi ò mọ̀ para yín kò tọrọ ni? Fóòtọ́ náà, that's why tí gbogbo ẹ̀ ṣe rí bó ṣe rí. Tó bá yẹ pé Yorùbá nation fẹ́ òtítọ́, kò yẹ kí ọ̀rọ̀ Yorùbá nation sì máa wọ́ nílẹ̀ báyìí. Bọ̀ torí pé ẹ̀yin tẹ́ jẹ́ rádaràda tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ pọ̀ ń bẹ́ fóòtọ́ ọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ yẹ pé under one Nigeria lẹ́wà, ẹlẹ́tọ̀ ni yín, fóòtọ́ ọ̀rọ̀ náà. Fóòtọ́ ọ̀rọ̀. Nídìí òótọ́ ọ̀rọ̀. Fóòtọ́ ọ̀rọ̀. Fóòtọ́. Because tó bá yẹ pé Yorùbá fẹ́ òtítọ́, tó bá yẹ pé Yorùbá fẹ́ òótọ́, tí Yorùbá like òótọ́, ó yẹ kí ọ̀rọ̀ Yorùbá kó ti ju ibi tó wà yìí lọ. Ọ̀rọ̀ Yorùbá nation, ó yẹ kọ́rọ̀ wà ti ju ibi tá wà yìí lọ. Bọ̀tẹ́ fóòtọ́, ẹ̀yin onírọ́lẹ̀ máa ń dúró lé. Ẹ̀wọ̀n ẹlẹ́tàn lẹ́fẹ́, àwọn tí ó máa tàn yín. Ṣé mi dẹ́wà nú àwọn tí ó máa tàn yín ṣá? Èmi ò sínú àwọn tí ó máa tàn yín, tí ó máa bóbó yín o. Ṣé torí ẹ̀ lẹ fi wá rìpọ́ọ̀tì mi tẹ́ ilé mi jáde? Ṣé bẹ́ẹ̀ sí ń flag mi, torí ẹ̀ lẹ fi wá flag mi. Ẹ flag mi to the extent pé àfìgbà tẹ́ gbé mi jáde. Ó dáa, yá máa ṣe Yorùbá nation yín. Mo kú ti sọ fún yín láìmọye ìgbà. Dá Yorùbá nation yín yẹn, máa dá ṣiṣẹ́. Tẹ́ bá sì ní ìdí èmi nínú ẹ o. Tẹ́mi sì wà ń bẹ̀ o. Èmi ò sí níbi tí rúdurùdu máa dúró sí. Mi ì sí níbi tí àbòsí máa ń wà. Táàtì máa sọ̀tẹ̀, tá máa ṣàbòsí, tá máa ṣèké. Táwa máa rẹ́rìn síra wa, tá máa jẹra wa lẹ́sẹ̀. Táwa máa fẹ̀yìn síra wa. Èmi ò sí nínú àwọn yẹn o. Mi ì sí nínú àwọn tí ó máa bóbò, tí wọ́n máa dọ́gbọ́n sẹ́tọ̀, tí wọ́n máa dọ́gbọ́n tàn yín. Gbogbo péèjì mi pátá lẹ lọ report. Àti Facebook ní, àti YouTube ní. Torí pé màá gbé yìí onítìrì wa. Mi ò dẹ̀ rò bóyá wàhálà wà ń bẹ̀. Mi ò rò bọ́ràn wà nú ẹ̀ tí mi bá gbé yìí onítìrì wa sórí péèjì mi. Mi ò dẹ̀ rò bóyá ya ìfẹjọ́, bóyá màmá yìí dẹ̀ fẹjọ́ mi sùn yín. Mi ò rò bọ́n fẹjọ́ mi sùn yín pé mi ò gbé àwọn wá. Àbí ṣé wọ́n fẹjọ́ mi sùn yín ni? Mi ò rò bí yìí onítìrì fẹjọ́ mi sùn yín. Torí ẹjọ́ òṣì tẹ́ pé tẹ́ bá débi tẹ́ ti dúró àwọn ẹjọ́ òfò lẹ máa bẹ̀rẹ̀ sí ní rò káàkiri. Kí rán sọ ti yín níbi tí aṣọ yín bá ti gbé ya. Rán sọ yín níbi tó ti ya. Gbogbo péèjì mi lẹ ti rìpọ́ọ̀tì. Àti YouTube ní o, àti Facebook ní o. Ẹ tọwọ́ bọ gbogbo ẹ̀. Ẹ lọ wo YouTube mi náà, gbogbo ẹ̀ náà tọwọ́ bọ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó ń fojú ayé ṣe sí mi térò inú ẹ̀ burú tó ń ṣe bí fún mi, ọ̀run máa ṣe bí fẹ́ nìyẹn. Ìyẹn ò kì í ṣe pé bẹ́ẹ̀ ni ọ̀run á ṣe bí fún. Ẹ̀yin ẹ máa ṣe ti yín lọ. Yorùbá nation. Àwọn olóṣèlú ń ṣe gbogbo tí wọ́n káàkiri everything. Ìyẹn lẹ fẹ́ fi compare pé kíní gbogbo nǹkan lọ bó ṣe ń lọ yìí.
tó yẹ ká àsìkò tó yẹ ká mú grassroots wa leléyìí o àsìkò yìí ló yẹ ká mú grassroots o àsìkò yìí ló yẹ ká mú ọ̀rọ̀ Yorùbá nation ní grassroots o tó yẹ kó jẹ́ kínní ká bẹ̀rẹ̀ sí ní máa wàásù lójúlé lójúlé ká máa ṣe òótọ́ káyé parọ́ fáwọn èèyàn mọ́ lórí social media káyé ṣẹ̀tàn fáwọn èèyàn mọ́ lórí social media àwọn ìgbésẹ̀ tá a bá ti ṣe tán tá a fẹ́ gbé káyé pretend ẹ̀ fáwọn èèyàn mọ́ ohun tí mo dáràn sí kan tẹ̀ fi ń gbé tẹ̀ flag mi jáde ọ̀run á flag mi jáde bẹ́ẹ̀ ni wọ́n á flag rẹ̀ kó nu ayé ẹni tó ṣe bí ẹni tó ṣe ẹni tó bẹ́ẹ̀ sí já mi ẹ já mi ẹ já mi kúrò ẹ já àfìgbà tẹ́ gbé mi jáde èmi mọ̀ fàyín lọ́lọ́run lọ́wọ́ o gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí show off lásán lẹ́ ń ṣe honestly ẹ sì ń ṣe show off ni fíìmù lẹ́ ń ṣe ṣé mo parọ́ ọ̀rọ̀ tí mo sọ ni mo ní kò sí rẹ́pọ̀ ní àárín yín kò sí rẹ́pọ̀ náà ṣé rẹ́pọ̀ wà ní Yorùbá nation ni wọ́n á máa tàn yín wọ́n á máa wá sórí social media torí tí wọ́n gbà lọ́wọ́ yín wọ́n á máa parọ́ fún yín pé rẹ́pọ̀ wà láàrin rẹ́pọ̀ òṣìwò ló wà láàrin wọn ẹlẹ́tàn ni wọ́n kò sí rẹ́pọ̀ láàrin wọn ẹjọ́ ẹlẹ́jọ́ ni ẹ máa rojọ́ mi èmi lẹ́wà máa fi kọ́rọ̀ sọ́nù gúrùpù fòtẹ́ kójọ èmi lẹ́ máa fi táyé bí màmá orí tìrí bá ń gbọ́ mi tẹ́ bá ń gbọ́ mi mà ṣe ń gbọ́ kò sí rẹ́pọ̀ that is why tẹ́ fi rò pé bóyá wọ́n sọ̀rọ̀ sí yín àwọn èèyàn ń sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ́ bàbá Akíntóyè tó yẹ kí bàbá wá ìrẹ́pọ̀ bàbá ò sí ìrẹ́pọ̀ ní Yorùbá nation òtọ́rọ̀ mo sọ fún yín yẹn bí ìrẹ́pọ̀ bá wà ní Yorùbá nation ó yẹ kí wọ́n gbà kó yẹ kí everybody kan ṣe kinní ni ẹlẹ́wọ̀n kan kù sínú àwọn kan ṣe kinní kan ṣé ìrẹ́pọ̀ wà ní but Yorùbá go fẹ́ kán sọ̀rọ̀ ẹ máa nítorí pé bàbá ti dàgbà bí bàbá bá ti dàgbà yẹn nísìnyí kẹ́yìn mọ́dẹ́ sọ̀rọ̀ mọ́ a ní òsì rẹ́pọ̀ wọ́n ní kó ní kálukú máa ṣe tiẹ̀ lọ tó bá tá bá gba Yorùbá ṣé nígbà tẹ́ bá ní ká máa ṣe tiwọn kẹ́lẹ́ máa ṣe tiẹ̀ kítọ́ máa ṣe tiẹ̀ kíjà wà kíkùn sínú wà báwo ni Yorùbá nation ṣe fẹ́ dúró nígbà tí kùn sínú bá wà láàrin wọn kò sí rẹ́pọ̀ ṣé nígbà tí rẹ́pọ̀ bá wà tí YNN ronú tí YNN àkọ́kọ́ ronú pé òkè ọ̀nà àbáyọ lélẹ̀ tó dẹ̀ jẹ́ pé lótìtọ́ ni àwọn tí wọ́n jọ ń jà sáwọn máa gbà àwọn máa kẹ̀yìn sí ni wọ́n ṣe bí pé àwọn ò gbọ́ kí lànà ọmọ Oòduà gbé nǹkan kan jáde ó jọ́nà àbáyọ ni àwọn tí wọ́n jọ ní misunderstanding sáwọn yẹn máa bá wọn lọ́wọ́ sí wọn ò ní lọ́wọ́ sí àwọn náà máa dàrú lábẹ́ ńlẹ̀ ni ẹ dẹ̀ fẹ́ gbé Yorùbá nation mo wá ń sọ̀rọ̀ fún yín ẹ wá ń flag mi ọ̀run abáyé yín jẹ́ mọ̀lú yín ni wọ́n ń dó kiri gbogbo ẹsẹ̀ títí ẹ bọ́n ṣe ń dó mọ̀lú nù kínní wọ́n ṣe ń rún mọ̀lú gbogbo àwọn fídíò tó yẹ kẹ́ lọ máa fi hàn àwọn ìyá àwọn màmá tó ń tajà àwọn ìyá ọlọ́jà tó ń tẹran tí wọ́n ń ta màlúù àwọn tí wọ́n ń jẹun tó yẹ kẹ́ ṣe awareness fún gbogbo àwọn ìyá yẹn kẹ́ máa fi fídíò bí tí màlúù tán ti ń bá màlúù sùn pé kán má jẹ màlúù mọ́ tẹ́ kẹ́ máa fi wàásù gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kí rẹ̀ pọ̀ wà láàrin gbogbo yín èmi tẹ́ni lẹ fẹ́ máa fi kọ́rọ̀ sọ ká dáa fún yín èmi lẹ fẹ́ máa fi mi wà tọ́ máa sọ̀rọ̀ mi ẹ gbádùn ṣá àbí gbà tẹ́ mú gbogbo péèjì mi tẹ́ ẹ bá gbogbo péèjì mi jẹ́ mo bá yín complain mo ń ṣe prógráàmù mi lọ ẹ bá flag dọrùn kẹ́ flag ẹ kẹ́ yọ gbogbo ẹ̀ dànù tán ṣe rò pé bí n bá sọ̀rọ̀ mi ò jẹun ni ṣé Yorùbá nation ní fi ń jẹun ni àbí Facebook ló ń fún mi lówó oúnjẹ àbẹ́ rò pé bóyá pé tí mi bá ti sọ̀rọ̀ lórí social media mọ́ mi ò ní jẹun àìmọye prógráàmù tí mo lè ṣe tó gba tí Yorùbá nation gbà kúrò lọ́wọ́ mi àìmọye owó tó yẹ kí n máa make inú astrology tí mò ń ṣe ni nínú astrology àìmọye owó tó yẹ kí n máa make jáde ńbẹ̀ ẹ lọ bẹ̀ lọ́wọ́ àwọn tó ń wòràwọ̀ ẹ lọ wo iye owó tí wọ́n make lójúmọ́ mo mú gbogbo yẹn mo pátì kúrò ní Yorùbá ni mo pátì mo fi sílẹ̀ yẹ kí n máa ṣiṣẹ́ mi kí n máa ṣiṣẹ́ mi kí n máa fi gbowó ni náà àbọ̀fẹ́ ni wọ́n ń woṣẹ́ ni ẹ máa dúdú iṣẹ́ tí mò ń ṣe ni àwọn pásítọ̀ tí wọ́n ń gbé bíbélì gan tí wọ́n ń ṣe cháàtú lórí social media gan ẹ mọ iye tí wọ́n make ni èmi á wo ọjọ́ iwájú ẹ̀ máa wo ohun tó ń lọ máa wo ohun tó máa ibi ohun tó ń lọ lọ́la máa wo ohun tó máa ṣẹlẹ̀ á dẹ̀ rí bẹ́ẹ̀ mi ò ní gbà kankan lọ́wọ́ ẹ̀ máa ní kó lọ ó dẹ̀ gbúdọ̀ sòótọ́ tó bá parọ́ ẹ̀ ó máa fún ẹlẹ́sàn rẹ̀ wàá ṣiṣẹ́ wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ ọmọ yẹn tó yẹ kí n máa méèkì mo mú gbogbo àwọn nǹkan yẹn mo gbé jù sẹ́gbẹ̀ẹ́ ẹ rí mi kí n polówó ọjà rí ni kí n tajà kí n gbé kírìmù síta pé mò ń tajà kan Yorùbá nation ló gba gbogbo ẹ̀ kó lọ́wọ́ mi wípé màá dèrè ẹ̀ tó bá yá
mo ń sacrifice many things èmi lẹ wá ń report page mi èmi lẹ wá ń flag mi èmi lẹ ń dọ́tẹ̀ mi sílẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí n wá fún yín o ẹ má jẹ́ kí n wá fún yín nínú Yorùbá nation tẹ́ ń ṣe o Yorùbá nation rọ́ tẹ́ ń ṣe ẹ má jẹ́ kí n wá fún yín ẹ̀yin tẹ́ ń ṣe rọ́ ń bẹ̀ ni o ẹ̀yin tẹ́ ń ṣe rọ́ ni mo ń bá wí ẹ̀yin tẹ́ ń ṣe rọ́ tẹ́ mọ̀ sojú ayé pé olóòótọ́ ni yín tẹ́ mọ̀ dínjú màmá onítìrí ṣé fẹ́ gbọ́ mi ọ̀tẹ̀ wà ní Yorùbá nation tẹ́ bá mọ̀ pé fẹ́ tó bá pẹ́ lóòtítọ́ lẹ wá ní Yorùbá nation kẹ́ lọ yanjú ọ̀rọ̀ yẹn kẹ́ bá bàbá Akíntóyè sọ̀rọ̀ ẹ bá bàbá Akíntóyè sọ̀rọ̀ ìjà yẹn ti pọ̀ jù ọ̀tẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n ń parọ́ fún yín ni wọ́n ń fi ọ̀tẹ̀ yẹn náà mú wá sórí ti yín ọ̀tẹ̀ yẹn náà mú wá sọ́dọ̀ ti yín ọ̀tẹ̀ wà ní Yorùbá nation òótọ́ ọ̀lẹ́ gbọ́ yẹn wọn lè máa bá báyẹn lọ ká gba Yorùbá nation bàbá máa ní kó ní kálukú máa ṣe titi ẹ̀ bàbá Akíntóyè láti bí 2 years ago kò sí ìrẹ́pọ̀ nínú Yorùbá nation kò sí ìrẹ́pọ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ bá ní nọ́ọ̀sì àti ní nọ́ọ̀sì gan fúnra wọn tẹ́ ẹ̀ bá bá wọn ṣe mọ́ṣe báwọn ọmọ Yorùbá wà nínú ní nọ́ọ̀sì káàrọ̀ òjíire kì í ṣọmọ ìyá àjà ẹ parí áwọ̀ tó wà láàrin yín ẹ̀yin ojú ẹ̀ kó ní kálukú wà kò sí pé kí ìjà ẹ kọ́kàn sẹ́tù ni kò ní ìdí pé bóyá ẹ ń bára yín ṣe ẹ lè sẹ́tù ẹ̀ a lè máa bára wa jà kíjà wà láàrin ara wa kí ká máa sọ̀tẹ̀ ká máa ṣe nǹkan kan kẹ́ẹ̀dẹ̀ mẹ́sọ̀ pé gbogbo nǹkan tí àwọn èèyàn béèrè fún wá àkáǹtì kẹ́ gbé jáde ẹ ṣe kankan nínú ẹ̀ àwa la fẹ́ gba Yorùbá nation ṣé tá a bá gba Yorùbá nation tán kí ni arrangement àti nílẹ̀ kò sí arrangement kankan ẹni tó bá wá sọ̀rọ̀ lọ́ta yín ọmọ ológo lọ́ta yín àbí èmi wà lára wọn tí ó máa dínjú dínrù Ọlọ́run kò fi sí ọwọ́ mi nínú Yorùbá nation kó fi ṣèdájọ́ fún mi o àwọn míì náà máa ṣépè rọ̀ ṣùgbọ́n nígbà tó bá ṣẹlẹ̀ lórí ọmọ wọn wọn ò ní expect it orí àwọn ọmọ wọn ló ti máa ń ṣẹlẹ̀ wọ́n máa ní káwọn kọ́lọ́n fi sí ọwọ́ wọn kó fi dá wọn lẹ́jọ́ Ọlọ́run fi sí ọwọ́ tèmi náà dá mi lẹ́jọ́ nínú Yorùbá nation tó bá pé nǹkan kan ni mo wá àìmọye tí mo ti fi sacrifice nínú Yorùbá nation tí mo dẹ̀ ń gbà bẹ́ẹ̀ lọ ẹ̀yin ká wá sọ̀rọ̀ kan ẹ̀yin ká wá jókòó pé kinní kan ẹ sọ ara yín gidi gan o anywhere tẹ́ bá ti mo sọ fún yín pé tẹ́ bá ti fẹ́ máa rojọ́ ẹ má rojọ́ tèmi ẹ ra máa yọ mí kúrò ẹ má rojọ́ mi nínú gúrùpù yín ẹ má ro ẹjọ́ ti tèmi torí pé bẹ́ẹ̀ ṣe ń wò yìí inú àwẹ̀ la wà o torí wípé tẹ́ bá ẹni tó bá fi mí ré Ọlọ́run máa fi ré o Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó lẹ́nikẹ́ni tó bá fi mí ré o máa fi ré ẹ lè mú ọmọ tí yín sínú ilé mélòó nínú yín ló kọ ọmọ rẹ̀ síta mélòó nínú yín ló gbọ́ ọmọ yín síta pé kọ́ ọmọ yín máa wá sórí social media kó máa wá rojọ́ lórí social media àwọn ọmọ tí yín ò sí lórí social media náwọn rojọ́ náà ẹ mà wọ́n tẹ́ ń pè tẹ́ ń lọ dá àwọn owó yín fún náà bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n tẹ́ ń dá owó kọ́ mi. ta ló ń pè mí sẹ́niyẹn fẹ́ join program ni mo rí pé nìyẹn ń pè mí o bóyá mistake dẹ̀ ni ẹ wo bọ́ ṣe ń flag mi orí yín ò pé èyàn alábòsí gbogbo ń ṣe Yorùbá nation pẹ̀lú ọ̀tẹ̀ mo ti fi diplomatic lò ti pẹ́ ẹ wà tìgbà tí mo ti ń go through challenges yẹn all the time tí gbogbo wọn bá ṣe nǹkan báyìí tèmi ò bá ti ṣe ọ̀ràn ni fún ilé ayé wọn tí gbogbo wọn bá ti kọrí síbì kan báyìí tèmi ò bá ti bá wọn kọrí síbẹ̀ mo ti dáre lọ́wọ́ wọn nìyẹn kí ló wà nù pé mi ò gbé yóò ní tìrì wá kí ni problem yín kí ni problem gbèsè ayé yín na by force ṣé force don fi tipátipá mú yàn ni àbí wọ́n fẹjọ́ mi sùn yín ṣé yá ìfẹjọ́ mi sùn yín ni kí ló ṣẹlẹ̀ ó ti pẹ́ tẹ́ ti ń sọ mo kàn mọ́mọ́ fún yín lésì lẹ́ni ni ó ti pẹ́ eléyìí tẹ́ tún sọ ní ìjẹta yẹn ló tún bí mi nínú kí ló ṣẹlẹ̀ mo kàn dákẹ́ mo ń wò yín láti bí ọjọ́ mẹ́ta màá ti program wọn máa ní ẹyin sọ̀rọ̀ nípa petition kìnnìkan kí ló ṣẹlẹ̀ báwo lèyàn ṣe máa ń ronú bẹ̀ yẹn mo dẹ̀ ń yẹ̀ yín mo ń yẹ̀ yín láti bí ọjọ́ mẹ́ta ẹ wo àtijọ́ yìí wọ́n ti ń sọ̀rọ̀ ó ti pẹ́ tán ti ń sọ ètò tó sọ ní ìjẹta yẹn ló bí mi nínú wọ́n tún wá sórí péèjì mi lẹ́ni náà wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣe sọ nípa petition ẹ máa pé mò ń dákẹ́ mò ń dìlítì nǹkan kan bí mo ṣe ń wọlé náà ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì sẹ́kùsẹ́ ẹ lọ́wọ́ YouTube mi náà wọ́n rìpọ́tì YouTube mi kí ló dé
wọ́n report page mi méjèèjì ẹ wo page tí mo tún ẹsẹ̀ tún open wọ́n tún ti report ẹ̀ ẹ máa rán àwọn hacker kan máa hack page mi kí ni mo ṣe fún yín àwọn tó ń gbowó lọ́wọ́ yín ga ẹ fi wọ́n lẹ̀ àwọn tó ń tàn yín tó ń gbowó tó dẹ̀ ń jáde lẹ́ẹ̀mẹ́wàá tí wọ́n dẹ̀ máa tàn yín owó náà mẹ́ẹ̀kì náà sọmọ Yorùbá òkì mọ̀ mẹ́ni tó ń sòótọ́ àtẹni tó ń parọ́ ni ṣé yóò mẹ́ni tó ń sòótọ́ àtẹni tó ń ṣe bísínẹ́sì ni torí pé tí opinion ti yín ò bá tí èyí tẹ́yìn ṣe yẹn tẹ́mi ò bá ti bá yín ṣe yẹn mo ti di òpùrọ́ nìyẹn mo ti di two face ẹ̀yin náà lè máa pè mí ní two face ẹ̀yin lẹ́yẹ́ kí n mọ̀ pé two face ni mí ọmọ Yorùbá ló jẹ́ kí n mọ̀ pé two face ni mò ń ṣe many people yẹn máa ní mo ti gbowó ó ti gbowó two face ni kí ló ṣẹlẹ̀ lẹ́yìn bá rí two face ẹ̀ lè dá mọ́ ni. ẹ ṣọ́ra yín gidi gan ni o ẹ ṣọ́ ara yín gidi gan ni ẹ ṣe Yorùbá nation yín jẹ́jẹ́ o ẹ ṣe Yorùbá nation yẹn jẹ́jẹ́ tí ẹ̀yin tó jẹ́ pé yẹn ń fight fún tí ẹ bá mọ̀ wípé ìjà tiyín ni mò ń gbé ẹ ṣọ́ ara yín mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ò yẹ òfò tẹ́ ẹ máa ń pariwo ẹ̀ kì í ṣe ẹ̀yin lẹ̀ máa ń sanwó ẹ̀yin tẹ́ ẹ ti ní depression yẹn ni tí depression ti pa yín tó jẹ́ pé wọ́n lè ní kẹ́ ẹ dáwó láyé tẹ́ ẹ dáwó rí àbí kẹ́ ẹ máa rojọ́ òfò káàkiri nínú social media gbogbo abẹ́ kọ́mẹ̀ntì lẹ́ ti máa rojọ́ ṣé bí bẹ́ẹ̀ ṣe ń lẹ́ bù mí lábẹ́ ṣó kìíní jò ní náà nìyẹn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi lábẹ́ ṣó yẹn ṣe pé mi ò fèsì fún yín dè ní mo ṣe bí ẹni tí ò rí ni mo ra dákẹ́ dè ní ìmúra fún yín lẹ̀lẹ́ ni títí táwọn èèyàn fi ń pè mí pé kí n má fèsì o mo ṣe bí ẹni tí ò gbọ́ ni kódà wọ́n ń pè mí gan mo ní mi òwò ni mo ní mi òwò mo ní mi ìwòyàn mo ní mi òwò mo dákẹ́ ni mo dà sí yín lára mo fi yín lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ kọ́mẹ́ǹtì lábẹ́ ṣó yẹn tẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi ní abẹ́ péèjì dára ẹ sọ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀sẹ̀ òkè mo ti dárúkọ bẹ́ẹ̀ ṣe ń bú mi lábẹ́ ṣó rẹ̀ gbogbo ẹ̀ ni mo rí mo kàn dákẹ́ ni ṣé ọ̀ràn wà ń bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ ara yín gan ni mo sọ fún yín ẹ ṣọ́ orí yín o tí mi ìbá síbẹ̀ tí mi ìbá wò àwọn tó bá rí kọ́mẹ́ǹtì yín ibi tẹ́ ti ń bú mi káàkiri tán jẹ́yàn tèmi wọ́n máa gbé wá fún mi wọ́n á gbé wá fún mi màá dẹ̀ farabalẹ̀ pé má wulẹ̀ wọ́rí ẹ̀ sẹ́ndì fídíò sí mi kí n tó dá ẹjọ́ màá dẹ̀ rí wọ́n screenshot wọn báyìí màá rí ẹ̀yin lẹ máa dá jálẹ̀ láàrin Táyé ẹ máa dá jálẹ̀ láàrin Kẹ́hìndé ẹ máa mórí àwọn méjì ẹ máa fi sọ́ra wọn ṣé bí Yorùbá nation ṣe rí yẹn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ wòjà a fẹ́ gba Yorùbá nation kò sí ìrẹ́pọ̀ gbogbo gúrùpù yẹn pátá kò sí jà àwa táwa lórí social media tá à ń ṣèjàngbara à ń jà ìjà wà láàrin wa fásilẹ̀ gbọ́ kò sẹ́ anybody tó ń bára wọn ṣe oníkálùkù ń ṣe tiẹ̀ ni ẹ̀dẹ̀ fẹ́ gba Yorùbá nation mo lé mi ò fẹ́ rú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo lé mi ò fẹ́ ni ṣáà mi ò fẹ́ ni èmi ò fẹ́ rú àwọn nǹkan wọ̀nyẹn yẹn èmi ò ní time fún gbogbo bullshit shit lẹ́ ń ṣe náà àgbàlagbà wà láàrin yín àwọn bàbá Akíntóyè wà ń bẹ́ẹ̀ Mr. Adédènà wà ń bẹ́ẹ̀ àgbàlagbà ni wọ́n náà kán tó àárín nǹkan tó bá ṣe wọ́n lágbàlagbà kí wà lọ́jọ́ torí ọmọ tó wá orí àwọn èèyàn ti wọ̀ náà ọdún ti ń lọ orí àwọn ọmọ wọ̀ náà ẹ wá ní kémi máa bá ń pariwo kí máa ń gbé kí máa gbàlejò káàkiri ẹni tó bá fẹ́ dèrè ọmọ kó sọ ara rẹ o ẹni tó bá fẹ́ dèrè tó wà lára rẹ ẹ wò ẹjọ́ tèmi kó nu ọ̀rọ̀ yìí mi ò ṣe show off fún tèmi mo ń sọ fún yín o mi ò ṣe show off o mi ò ṣe show off fún tèmi you get it do you understand mi ò ṣe show off ẹni tó bá ń ṣe show off nínú yín kó múra sí show off ní ṣíṣe. èmi ò ṣe show off ẹ bá kẹ flag ẹ̀kú ẹyọ kan kẹ flag ẹ̀kú ẹyọ kan bẹ́ẹ̀ mo sọ fún yín màá sọ̀rọ̀ mi tó bá wá múnú bí mi tápátápátá màá fi Facebook màá fi gbogbo ẹ̀ lẹ̀ fún yín ṣe pé mo ti sọ láìmọye ìgbà mo ní màá fi Yorùbá nation yẹn lẹ̀ ẹ̀ pé mò ń sọ ṣùgbọ́n tí n bá sọ fún yín pé tí n bá rí anybody tó bá ní ó gbowó ló jẹ́ kó lọ àmọ́ màá gbé àṣẹ tó tóbi wá màá dìde ègún tó ní agbára jù máa kà á fọjọ́ méje lé anybody lórí màá máa mú orúkọ yín báyìí ni màá máa dárúkọ yín màá tákù yín àwọn tó ń gbowó tí wọ́n ń tàn yín lórí social media mi dára wọn ni ọmọ àárín àwọn ìgbìmọ̀ tí mo wà tí wọ́n dẹ́ tó ẹ́ pé wọ́n rẹ́dì láti jókòó ti Yorùbá gbogbo òṣì tẹ́ ń ṣe ni wọ́n fi wọlé ṣé gbogbo òṣì tí òṣì jà tí yẹ pọ̀ àwa tá à ń ṣe mídíà gan ìjẹ́ wà láàrin wa kò sí àìbára wa ṣe ọ̀tẹ̀ lájọ́ ń ṣe àbára wa ṣe of course
a bára wa ṣe ìjà ní gbọ̀ngàn à ń bára wa jà ẹ̀ta ní kálukú ṣe tiẹ̀ ni bẹ́ẹ̀ ni kálukú ń bára wọn ṣe bàbá Akíntóyè dé wà nílé àgbàlagbà wọn lè mórí ọmọ tuntun tó wọ́ tán tó tò ẹ wá ní kémi wá máa sọ pé kí n dákẹ́ èmi wà lára àwọn tí ó dákẹ́ ni ẹ ń da Yorùbá nation rú ṣé ẹ ń dàrú ẹ má da nǹkan tó ṣẹlẹ̀ rú ẹ má da nǹkan tó wà nílẹ̀ ẹ ti ń da nǹkan rú ẹ tó ìjà wà nílẹ̀ òrè bí lánàá máa sọ wọn náwọn dàrẹ́tọ́rẹ́ ti ṣe kinní kan bí gbá máa sọ àwọn náà máa ní YNN ò ṣe gbogbo wọn wá ń bára wọn ní ìkùnsínú kò sí ìfẹ́ a dẹ̀ fẹ́ gba Yorùbá nation a fẹ́ gba Yorùbá nation a fẹ́ gba nation gbogbo gúrùpù yẹn wá ń ṣe èmi náà ṣe tèmi máa ní o èmi ò fẹ́ kán mú tèmi mẹ́nu o èmi ò fẹ́ kán mú tèmi mẹ́nu o kí kálukú máa ṣe tiẹ̀ ọ̀tẹ̀ kí ló dé tí gbogbo wo ò ti ìṣọ̀kan kí gbogbo akán wá pé gbogbo àwọn gbogbo gúrùpù yẹn kí wọ́n wà nínú meeting tó bá jọjọ bó bá ṣe ọ̀sẹ̀ kan ni ẹ tó máa rí ọ̀rọ̀ yẹn parí ẹ make sure pé kẹ́ ẹ parí ẹ̀ wọ́n rí parí láti ọjọ́ yìí wọ́n rí ọ̀rọ̀ yẹn parí kò sí ìfẹ́ kò sí ìṣọ̀kan láàrin ara wa ẹ kàn ń rí ni kò sí ìfẹ́ nu Yorùbá nation èmi wá lẹ fẹ́ máa fi kọ́rọ̀ sọ èmi lẹ fẹ́ máa fi tayín ṣé mi ni problem Yorùbá nation ni ṣé problem Yorùbá nation ni mí tẹ́ fi wà mọ́ mi láyà ẹ má gbàgbé pé ọmọ ọlọ́mọ ni mí tẹ́ ń bá wà mọ́ mi láyà ọ̀run máa wà mọ́ láyà àdàbí tí n bá make owó kankan nu Yorùbá nation YouTube tẹ́ ń wò yẹn ẹ̀yin tí ẹ ń ṣe YouTube ẹ̀yin tí ẹ ti monetize lórí YouTube ẹ lọ wo iye view tó wà lórí YouTube mi ẹ lọ wo iye tó wà ń bẹ̀ ṣebí bí view bá ṣe pọ̀ sí lówó tó wà ń bẹ̀ ṣe máa pọ̀ sí owó tó wà ń bẹ̀ gan tó ti wọ $300 ní débi tí ó wọ $200 wọ́n ń ta wálẹ̀ everyday ni n bá ṣe program báyìí wọ́n ti monetize lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ tó ń faradà ẹ̀yin tẹ́ ti ṣe program ẹ lọ wo iye owó tẹ́lómi make lóṣù ẹlòmí make 5,000 ẹlòmí make 3,000 ọmọ ológo èlò wọlé yàtọ̀ fáwọn tó jẹ́ pé wọ́n tiẹ̀ tí ì ṣe rárá fáwọn tí wọ́n ti monetize rárá tẹ́lẹ̀ ọmọ ológo èlò títọ́ ọ̀dọ̀ tèmi ló já ẹwọ́n owó ti já ń jàkújà mo tún yẹ mo tún continue pé kí n máa ṣe tèmi lọ pé mi kúkú ṣe nítorí owó kò kàn mí ò ṣe nítorí owó mi ò gbowó rí lórí ẹ̀ náà Facebook rèé ẹ wo bọ́n ṣe rìpọ́ọ̀tì Facebook mi pa mo tún ẹ̀rẹ̀ tí wọ́n pùn ní ilé ni o mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ wo bọ́n ṣe àfi bọ́n ṣe yọ mí jáde pòkì àfi bọ́n ṣe rìpọ́ọ̀tì mi ọ̀hún tí mo fi jáde tó fi yọ mí dànù ṣebí mo ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tán tó yọ mí sígbó wọ́n dẹ̀ rìpọ́ọ̀tì wọ́n dẹ̀ flag mi torí pé mò ń sọ̀rọ̀ pé kẹ́ ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin ara yín ṣé mi lẹ fẹ́ máa fi kọ́rọ̀ sọ ṣé gbádùn ṣá tó bá jẹ́ pé èmi dẹ́ni àní gbogbo tó yẹ kẹ́ máa fi san oore yín fún mi òun náà lẹ fi ń san yẹn mo mọ tó ṣẹlẹ̀ ní July o mo mọ bí tẹ́ wà ní July mo mọ bí tí gbogbo yín wà ní July o mo mọ bí tẹ́ wà ní July August o àmọ́ bẹ́ẹ̀ ṣe jápa o ẹ mọ bẹ́ẹ̀ everybody ṣe rìn dànù àfi ẹ mọ bẹ́ẹ̀ everybody ṣe o kó mọ̀ wá sí tẹ́ni ọmọ ológo nígbà náà kó mọ̀ sírú tẹ́ni ọmọ ológo nígbà náà báwo ni Yorùbá nation bá ṣe rí lénìí báwo ni Yorùbá nation bá ṣe rí lénìí fódìdí ọ̀sẹ̀ kan gbáko káàtì sọ pé bọ́sẹ̀ méjì báwo ni ò bá ṣe rí lénìí fọ́sẹ̀ méjì yẹn ó dà gan kan tó mólóyè gan pẹ̀lú wọ́n tún wá mólóyè tán náà ń kọ́ báwo ni Yorùbá nation bá ṣe wá rí èmi wá lẹ wá fi ń ṣe ìdáná ìmọ́lẹ̀ yín lẹ fi ṣe ìdáná ìmọ́lẹ̀ yẹn ló wá di ìdáná tẹ fi ń ro àrò báyìí èmi lẹ fi ń ro àrò ẹ lè lọ o bẹ́ẹ̀ ni ẹ máa jìyà rẹ̀ ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kí Yorùbá nation dúró ẹ parí ìjà ẹ lọ pe Professor Banji Akintoye ìjà tó wà láàrin yín yẹn wọ́n ní láti ṣẹ́tù ẹ̀ kí gbogbo gúrùpù pátá gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ yànà pàjá yànà gègé yín tí ìrẹ́pọ̀ bá ti wà láàrin gbogbo yín tí mo rí pé gbogbo yín bá yín ṣe even àti one voice kí ìrẹ́pọ̀ wà láàrin yín báyìí kí ìṣọ̀kan wà bẹ́ẹ̀ tó bí ẹni pẹ̀ ọba jáde gbogbo yín á tọwọ́ sí hello mo rí pé ń pè mí hello mo rí pé nìyẹn pè mí bóyá ẹ fẹ́ dá sọ̀rọ̀ ni mi ò mọ̀ mo rí pé pè mí ló ẹnjọ́ ẹ̀yin mọ́ orí kọ́ mi mọ̀ so now bí ẹ bá gbé ìgbésẹ̀ kan
kò ní sẹ́nibọ̀dì tó máa takò, kò ní sẹ́nì kankan tó máa takò. Kí ló fa sábàbí ọ̀rọ̀ petition tó jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní report? Kí ló sì fà tán fi ń report petition? Bẹ́ẹ̀ bá ṣépè látòní dọ̀túnla ẹ̀ ń dára yín láàmú ni. The problem is Baba Akintoye. Mo tún sọ Baba Akintoye, Baba Banji Akintoye ni problem tó wà ní Yorùbá nation. Mo sọ nìyẹn. Kí dẹ̀ ni problem tí mo fi wà? N tí mo fi sọ ni wípé tí èèyàn bá tágbàlagbà bá rí ibi tí nǹkan ti ń dàrú, ẹgbùrọ̀ tó bẹ́ẹ̀ sọ ni mo fi ní problem náà jẹ́. Torí pé nígbà tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ leader, tí gbogbo ẹgbẹ́ ń dàrú, tí gbogbo àwọn ọmọlẹ́yìn tẹ́ ẹ kó jọ, tí ìṣọ̀kan ò sí láàrin wọn, ẹ wá ní kò ní sí ẹ wá ní gọ́ọ̀mẹ̀ntì. Ẹ wo ẹ sọ̀rọ̀ ẹ mọ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ló ń rìpọ́ọ̀tì petition yìí oníyà o. Gọ́ọ̀mẹ̀ntì kan ló ń rìpọ́ọ̀tì petition o. Kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì o. Gọ́ọ̀mẹ̀ntì kan ló ń rìpọ́ọ̀tì ẹ̀. Ara àwọn tẹ́jọ́ ń ṣe Yorùbá nation yìí, àwọn ni wọ́n rìpọ́ọ̀tì ẹ̀. Àwọn tẹ́jọ́ ń ṣe Yorùbá nation, àwọn ni wọ́n rìpọ́ọ̀tì petition yìí. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ tuntun lénìí, òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín lénìí, tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ gbọ́. Tó bá wù yín kẹ́ gbà, tó bá wù yín kẹ́ gbọ́, tó bá wù yín kẹ́ gbà, tó bá wù yín ẹ máa ní in tí mo sọ orí mi ò pé. I don't care. N tó fa sábà bí petition yẹn, ẹ̀yin bàbá ló kọ̀ sí ẹ̀. Báwo lẹ ẹ ti ṣáìn petition, ẹ ti wà láàrin àwọn ẹ máa dúdú àárín ibi tí Baba Akintoye kó yín lọ. Sígbà tí ìsìnkú ẹ̀jẹ̀ ewúrẹ́ tán bá ti kó yín débì kan, tíjà bá ti ṣẹlẹ̀ láàrin bàbá àtàwọn èèyàn yẹn, tí bàbá dẹ̀ ti kúrò ńbẹ̀, ẹ̀yin náà tó dàbí àgùntàn, ẹ ní wá solution kẹ́ ẹ wá sí wàhálà tó wà níbẹ̀, kẹ́ ẹ parí ìjà tó wà níbẹ̀, kẹ́ ẹ jẹ́ kí ìjà tó wà níbẹ̀ kó sẹ́tù. Kẹ́yìn béèrè, bàbá lè bínú, àgbàlagbà ni bàbá ẹ wá bí àgbàlagbà nìyí, kẹ́ ẹ wá pè wọ́n jókòó, kẹ́ ẹ pè pé ẹ̀yin tẹ́yẹ pé yín náà tún wà láàrin wọn, ẹ jẹ́ kí gbogbo wa wà, kẹ́ ẹ pé gbogbo ẹgbẹ́ yẹn. Kí ló fa sábàbí, kí ló fàjà? Ẹ mú òótọ́ ọ̀rọ̀, ṣùgbọ́n tó bá ti kiri kan báyìí ẹ ti sáré jáde pìrìrì, àwọn onímídíà sọnù, wọ́n ti máa lọ dáàbò àwọn kan, ẹ ti máa bẹ̀rẹ̀ sí ní máa dáàbò wọn, ẹ ní wádìí ọ̀rọ̀, ẹ ní wá tó sọ, ẹ bẹ̀rẹ̀ sí ní máa dáàbò wọn, ẹ ọ̀dọ̀tẹ̀ ni wọ́n, ọ̀tẹ̀ Baba Akintoye náà ń ṣe ẹnìyẹn, ẹ dẹ̀ máa rí pọ́ìntì òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀, ẹnìyẹn ẹ ti Baba Akintoye ẹ ti onítìrí. Kí ló dé tẹ́ yóò béèrè sábàbí tó ṣẹlẹ̀? Ìjà ń ṣẹlẹ̀ láàrin wọn, wá ní kírẹ̀ pọ̀ wà. Àmọ́ onítìrí nídìí láti ṣiṣẹ́. Fáàtì lẹ́gbẹ́ mi ò nídìí láti sọ pé bóyá mo ń gbé yín wá, kí n máa wá bá yín, kí n máa kàn yín, kí n máa ṣe bí show up, kí n máa ṣe show up fún yín, mi ò ní time. Èmi á sọ tọ̀rọ̀ fún yín. Òótọ́ tèmi máa sọ ni pé kẹ́ ẹ kọ́kọ́ wá solution. Bí ìrẹ́pọ̀ yẹn, ẹ bá bàbá Banji sọ̀rọ̀, kí ìrẹ́pọ̀ wà láàrin gbogbo Yorùbá nation. Sẹ́yìn tí bá ní pé máa sọ pé kó ní kálukú máa ṣe tí wọ́n yẹn lọ, kò lè work. Bó ló ti fẹ́ work? Bó ló ti fẹ́ work? Ẹ sọ fún mi, bó ló ti fẹ́ work? Kò lè work láyé. Kò lè work because àwọn tẹ́ ń bá jà, tẹ́ bá ti fẹ́ ṣàṣeyọrí, àwọn ti mọ̀ pé okay, àṣeyọrí yìí o, àwọn eléyìí náà máa fẹ́ lọ gbá kọ́lẹ́dì yẹn, wọ́n á rẹ yín lẹ́pa, wọ́n á bí tẹ̀ mọ́, wọ́n ò ní jẹ́ kó bọ́ sí, wọ́n ò ní jẹ́ kí nǹkan yẹn bọ́ sí, wọ́n á dẹ̀ máa sojú ayé fún yín, wọ́n ò ní jẹ́ kó bọ́ sí, wọ́n ti wò pé àwọn eléyìí tún ti gbé ìgbésẹ̀ kan, wọ́n á tún dìtẹ̀, ẹ̀yin gòdẹ̀ ní mọ ibi tí ogun yẹn ti ń wá, wọ́n á dẹ̀ máa dìtẹ̀ mọ́. Ṣùgbọ́n tí ìṣọ̀kan bá wà, tí ìjà yẹn ti kúrò, kò ní sẹ́ni bọ́ọ̀dì, ìbùn kankan tó gbé petition jáde gan, inú mítìn yẹn lẹ́tìkọ́ gbogbo ẹgbẹ́ yẹn lẹ máa kọ́kọ́ pè, inú mítìn yẹn lẹ́tì kọ́kọ́ máa ṣe, lẹ́tì kọ́kọ́ máa ṣọ́ àwọn tó wá jẹ́ mídíà yín, mú bá ń gbé síta láti bá ń promote ẹ̀, kò sí tó jọ. Bẹ́ẹ̀ bàbá ní náà sì ṣe mọ́, kírẹ́tẹ̀ jẹ́ tẹ́ ẹ̀ bára yín sọ̀rọ̀, kẹ́ ẹ̀ jẹ́ kí ìjà parí, kẹ́ ẹ̀ dẹ̀ bá wọn sọ, kí n kálukú sọ, káàárọ̀ òjìrè kì í sọmọ ìyá àjà náà, káàárọ̀ òjìrè kì í sọmọ ìyá àjà. So wọ́n ẹ̀dẹ̀ bá wọn sọ, ọmọ Yorùbá wà nínú nínàsì, ìyẹ̀wò dàrẹ́tọ́rẹ́tì, àìmọye àwọn tó ti ṣe èpè fún dàrẹ́tọ́rẹ́tì, wọ́n láwọn náà da nǹkan rú, ohun tí wọ́n fi ń dàrú yẹn, ó yẹ ẹ̀yìn ẹ̀sọ́ jáde, YNN wà níbẹ̀, YWC wà níbẹ̀, ẹ parí gbogbo situation, gbogbo àwọn èdè àìyedè tó wà láàrin kìíní, ẹ parí ẹ̀ náà, ẹ parí ẹ̀, ẹ wá ní kèmí wà níbi tí rúdurùdu wà, èmi wá lè fẹ́ máa dàbò,
ẹ sórí yín gidi gan ni o tẹ́ ẹ bá mọ ibi tó yẹ kẹ́ ẹ ti lọ wá tẹ́ ẹ bá lọ wá problem kẹ́ ẹ wá solution sí problem tó wà ní Yorùbá nation yín kẹ́ ẹ yé wá síwájú tèmi láti máa kó mi mọ́ ẹ̀rẹ̀ pé èmi kórìíra ẹnìkan èmi ètì ẹnìkan èmi ọlọ̀tẹ̀ ni mi ò ṣèyàn gidi kan ọmọ ṣe kinní kan kí ẹ wá ẹ ra dọ́tà fún mi ni ẹ bì kí a fún o ẹ má try bullshit yẹn wájú tèmi o bí mo ṣe ń jìyà tó èmi ni mò ń jìyà jù ní Yorùbá nation yìí o èmi ni mò ń sọ̀rọ̀ rìn ju àwọn tó wà Nàìjíríà kò sọ̀rọ̀ rìn tó rán fún wọn lówó wọ́n dẹ̀ mọ́ ṣe mú páàsì wọn lẹ̀ lórí social media o wọ́n mọ̀ ṣe ń gba owó lórí social media o wọ́n mọ̀ ṣe ń gba nu gúrùpù kọ̀ọ̀kan wọn o àwa lẹ́rìí rẹ̀ lọ́wọ́ o so ẹ mọ̀ tó wá gbé pé ìyẹn lẹ tí wọ́n máa fẹ́ máa fi ojú olóore gúngi o ẹ má fojú olóore gúngi èmi ò ṣe business inú Yorùbá nation o mi ò ṣe business o ẹ bá ti ń rojọ́ yín ẹ mọ àwọn tẹ́lẹ̀ máa di ọ̀rọ̀ ẹ dẹ̀ sọ ara yín gidi gan ni péèjì mi kẹ́ ẹ fi lọ́rùn sílẹ̀ mò ń kìlọ̀ fún yín ẹ fi péèjì mi lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kí n ṣe èpè gidi fún yín ẹ fi péèjì mi sílẹ̀ o torí pé mi ò bá yín ṣe yẹn yín ò mí pé mi ò ṣe Yorùbá ni yín ò mí pé bóyá pé mo jọ́ tẹ̀ yín o mi ò sọ tèèyàn mi sọ lọ́tẹ̀ o mi ò bá yín ṣe náà nù mi ò mí pé tí n bá ní pé mi ò ṣe Yorùbá nation mi ò sí lára ẹ̀yin mídíà ni mi ò sí lára ẹ̀yin agitator mi ò sí ara yín mọ́ mi ò mí pé mi ò ṣe Yorùbá nation tí mi ò bá sí lára yín mi ò mí pé mi ò ṣe Yorùbá nation mi ò sí lára yín mi ò sí níbi tí rúdurùdu ibi tí jàmbá ti ń wà mi ò ní ìdí ẹ̀ ibi tí ò bá ti sí ìṣọ̀kan tí ò sí ìrẹ́pọ̀ tí ò sí ìfẹ́ wọ́n máa tàn yín lórí social media wọ́n máa nífẹ̀ẹ́ wà ìfẹ́ òṣùwò nífẹ̀ẹ́ sáwọn Yorùbá nation mọ ibi tí ìfẹ́ ń gbé ni àwọn tí wọ́n lè settle matter tó wà láàrin wọn náà wá ń bú gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin ń bú gọ́ọ̀mẹ̀ntì sẹ́yìn gangan èyí tẹ́yìn gangan ṣe lára ara yín yóò ju ti gọ́ọ̀mẹ̀ntì lọ látijọ́ ẹ wò látijọ́ ìtàn tí ń béèrè fákàtì wọn ò rí gbélé ẹlẹ wọn dẹ̀ ráwọn èèyàn tó ń gbowó ń tá a fi dáràn náà torí pa sọ̀rọ̀ fún wọn ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní flag àfìgbà tó ń yọ mí jáde ẹ gbádùn o ẹ má wọrí àti YouTube àti kọ̀ọ̀kan gbogbo ẹ̀ gan máa bá yín fi sílẹ̀ fẹ́ rí sùn máa lọ máa ṣe prógráàmù mi kí ló ṣẹlẹ̀ màá máa ṣe prógráàmù mi ẹ mọ iye tí màá méèkì lórí iṣẹ́ tí ẹ mọ iye tí mò ń gbà lójúmọ́ ẹ mọ iye owó tí wọ́n á fi lọ̀ mí ẹ mọ iye owó tí màá rí ẹ dẹ̀ mọ̀ pé mo gúdù gan wòlíì ní mí pẹ̀lú gbogbo ẹ̀ ní máa join papọ̀ mọ́ra wọn Yorùbá nation mówó wálé fún mi ni òmówó wálé fún mi o òmówó wálé fún mi o n tó bá lò san sálárì fún mi every month mò ń pè every month ni mò ń fún lówó ẹni kó gbá káǹtì tó fi ń fún mi lówó lóṣooṣù jáde ẹni kó gbé jáde lóṣooṣù yẹn o tó ń fún mi lówó every month o ẹni ó bọ́ta pé lóṣooṣù o kò sáà fún ẹ lówó mò ń san sálárì ẹ ojókòó tí ẹ mò ń fún ẹ lówó lóṣooṣù ẹni kó gbé jáde ó ń fún mi lówó lóṣooṣù o tó jẹ́ pé tí n bá ti ń jáde báyìí òun kò wó lé mi lọ́wọ́ ẹni kó bọ́ta kó fún yín lákàtì nọ́mbà tó fi ń fún mi ní sálárì oṣooṣù ẹni kó fún mi èèyàn fún mi ní wọn fún mi rí o èèyàn fún mi lówó rí o wọn fún mi lówó rí o dẹ̀ ti pẹ́ láti last year èèyàn ti fún mi lówó rí ẹni kan fún mi kan gbé síta tán fi ń fún mi lóṣooṣù kí ló ṣẹlẹ̀ ẹ má máa ìjà gbọ̀ngàn lẹ́rìí pé mò ń sọ tọrọ pé kẹjẹ kí ọ́ndẹ̀ rìpọ́tì ọ́ndẹ̀ fẹ̀rẹ̀ sí ní flag ní pò àfìgbà tán gbé mi jáde pì ẹ lọ parí ìjà tó wà láàrin yín tí ẹ bá parí ìjà tó wà láàrin yín wàhálà ní Yorùbá nation ẹ parí ìjà yẹn kẹjẹ kí ṣọ̀kan wà láàrin ara wa ìjà mídíà gan ò sí rẹpọ̀ láàrin ara wa táwọn ṣe mídíà ìjà gan wà ń bára wa jà àwa gangan ìjà wà láàrin wa a dẹ̀ fẹ́ gba Yorùbá nation ṣebí wá ní pírọ́blẹ́mù mi ní pírọ́blẹ́mù yín ni àbáwọn tó jó lórí yín látòkè wá tó yẹ kí wọ́n wá solúsọ̀ sí gbogbo ìjà tó ṣẹlẹ̀ kí rẹ̀ pọ̀ wà kan yé rìpọ́tì wọ́n rìpọ́tì petition mi ò rẹ́ni kankan kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn o wọ́n dẹ̀ rìpọ́tì mo dákẹ́ láti jọ pé ó yẹ kán tiẹ̀ sọ sáwọn èèyàn yóò mọ mí nìkan fi rìpọ́tì petition ẹ wá olóṣèlú kọ́ ló rìpọ́tì petition yín ẹ má parọ́ òṣì mọ́ olóṣèlú ò rí ti yín rò ṣé ẹ̀sẹ̀ ń ṣe petition ni ṣé ẹ̀sẹ̀ gbé petition dá mọye petition tẹ́ ti gbé jáde láyé èwo ni wọ́n rìpọ́ọ̀tì rí olóṣèlú kọ́ ló rìpọ́ọ̀tì yín gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà kọ́ ló rìpọ́ọ̀tì yín
ìkànnì yìí tẹ́ bá ní gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà tí ò rìpọ́ọ̀tì ní nọ́ọ̀sì tẹ́ gbé jáde kò rìpọ́ọ̀tì gbogbo ilé tẹ́ ti sáìn látẹ̀yìn mọye pẹtísọ̀ tẹ́ ti sáìn ni mélòó nínú ẹ̀ ní ìjọba nàìjíríà náà ti rìpọ́ọ̀tì bí eléyìí títí màmá yìí nìkan ni wọ́n rìpọ́ọ̀tì kò wáyé kẹ́ mọ̀ pé ìjà tó wà láàrin yín ni àwọn ará yín lẹ́ ń rìpọ́ọ̀tì ẹ̀ àwọn náà rìpọ́ọ̀tì petition yẹn tó kọ̀dùn mí ni pé ẹ tún fi affect page mi ẹ tún fi affect gbogbo àkáǹtì àwọn èèyàn ẹ kàn fi rìpọ́ọ̀tì ni kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì ló rìpọ́ọ̀tì petition àwọn ará yín ni that's why tí mo fi ní tí ẹ bá jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin ara yín kẹ́ ẹ settle gbogbo matters tó wà ní underground yẹn kẹ́ ẹ yé bára yín jà mọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe tẹ́ máa fẹ́ kó ṣàṣeyọrí àwọn tẹ́ ẹ ń bá jà yóò ní jẹ́ kó àṣeyọrí wà ń bẹ̀ ẹ kọ́kọ́ settle matters yẹn ta ni wọ́n bá wí ní tẹ̀ta ló ń pè ní mọ̀dàrú ṣó o fẹ́ kí n ṣe èpè fún ẹ láwọlé sùn ta ló ń pè ní mọ̀dàrú kò tètè là á nísìkí tó fún ẹ ní sáìsì ẹ tó bá wá sí orí péjì mi tó bá kọ́mẹ́ǹtì nọ́sẹ̀nsì bíbà ẹ màá gbé ẹ ṣépè ta ni mọ̀dàrú kò ní dáa fún ẹ kò ní yẹ fún péjì mi láti wá bíbà láti máa sọ fún pé mi mọ̀dàrú kò ní jẹ yín ẹ̀ mọ àwọn mọ̀dàrú yín ni ta làwọn mọ̀dàrú ẹ lè tètè là fún mi o torí màá gbé ẹ ṣépè gidi gan mo dúró jẹ́jẹ́ mi mo ń ṣe prógámù mi lọ jẹ́jẹ́ mi ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì nọ́sẹ̀nsì ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi jà ẹ máa ṣe prógámù mi ẹ máa parí prógámù ẹ̀yin lè máa mú pọ́ìntì máa jókòó wákàtí 3 4 ẹ ní rí nínú wákàtí 4 yẹn kẹ́ ẹ rí kókó mú bẹ̀ àfi ibi mistake mi lẹ máa yọ mistake mi ò rẹ̀ kí ṣe mistake ṣùgbọ́n bí tí n bá ti sọ̀rọ̀ tí ẹ láìkì yẹn opinion tèmi tí ò bá ti yín mu yẹn ni mo fi dáràn lọ ni mo fi jọ́lọ̀tẹ̀ lọ́dọ̀ tí yín ibi tí mo fi di ọlọ̀tẹ̀ nìyẹn ẹ̀yin tó jẹ́ pé fúnra yín lẹ̀ ń dì ti ara yín ẹ̀yin tẹ́ pé ọlọ̀tẹ̀ nìyẹn fúnra yín ẹ̀yin tó jẹ́ pé ọ̀tẹ̀ lẹ̀ ń dì tẹ́ ẹ̀ dá ìjà tó wà láàrin kẹmọ bẹ́ẹ̀ ṣe máa ṣẹ́tù rẹ̀ èmi lẹ wá ń pè ní lẹ̀ ń wá ń bú ṣé ẹ gbádùn ṣá àbọ̀ sọ fún mi pé mi wá ṣe fíìmù ni ṣé mi wá ṣe fíìmù ni èmi ò wá ṣe fíìmù lórí social media o leave my page gbogbo yín náà ni kò ní yẹ kò ní bẹ́ẹ̀ sọ fún ẹ ara ló máa pa ẹ ọ̀pọ̀nà ló máa gbé èdè kò ní dáa fún yàrá ìyá ẹ lórí burúkú gbogbo máa wèrè bó ṣe pọ́ lọ́tẹ̀ ń gbogbo yín lóye pé ìjà tẹ̀ máa ń wá ká náà nù tíjà bá ti ń ṣẹlẹ̀ yẹn bí ìjà bá ti ń ṣẹlẹ̀ yẹn nínú ti yín dùn ìjà máa ṣẹlẹ̀ wá ń tàwọn torí pé ẹ ń tàn yín wọ́n ń tàn yín ẹ̀yà tó ti bọ́ sínú April làwà ẹ̀ kò tí ì sí àṣeyọrí kankan láti bí over 2 years tí Yorùbá nation ti ṣẹlẹ̀ èmi lẹ wá ń pè ní lẹ wá ń bẹ́ èmi lẹ wá ń bú èmi lẹ wá ń sọ pé mi ọlọ̀tẹ̀ ni mi torí pé mi ò gbé yòó ní tìrì wá kò ní yẹ yín fún tẹ́ ẹ sọ yẹn kò ní dáa fún yín pẹ̀lú pé ẹ sọ fẹ́mi pọ́lọ̀tẹ̀ ni mí yẹn pẹ̀lú pé ẹ jókòó fún mi kò ní ra gbá fún yín ó bá ra gbá fún yín kò ní ràwọ̀ fún yín ẹ mọ àwọn ọlọ̀tẹ̀ yín ni ẹ mọ àwọn tó ẹ mọ ọ̀tẹ̀ tó wà láàrin tó yẹ kẹ́ lọ settle ìjà tó wà láàrin ẹ̀yin Yorùbá nation tó yẹ kẹ́ settle èmi wá ní problem ayé yín ni. béèyàn bá ti dákẹ́ fún yín ó dàbí pé tẹ́nìyẹn bá ti dákẹ́ tẹ́ bá ti rí pé ẹnìyẹn ò sọ̀rọ̀ ó ti di nǹkan nìyẹn ẹ wà àtijọ́ tẹ́ ti ń sọ̀rọ̀ tí mo ti dákẹ́ ẹ ti sọ̀rọ̀ yẹn láàrin ara yín kì í ṣẹ̀mẹ́ta kì í ṣẹ̀mẹ́rin lẹ ti sọ tí mo ti ní voice note yín lọ́wọ́ débi pé ẹsẹ̀ àwọn àáfàá gan ìwọ màmá òfò yẹn àwọn àáfàá gan ó gbé màmá yẹn wá tẹ́nì yẹn ti bàjẹ́ jù ọlọ̀tẹ̀ ni ó ti gbowó wọ́n fún lọ́wọ́ ni ó ti wo olóṣèlú ni ó ti ṣe two face ẹ bá gbà mí ó dẹ̀ mélòó tí mo gbowó nínú Yorùbá ó dẹ̀ àwọn owó náà fún mi lówó tẹ̀ dẹ̀ rí mi pé wọ́n fún mi ní owó mo ti lọ gbowó lọ́wọ́ olóṣèlú gọ́ọ̀mẹ̀ntì ló ń lò mí gọ́ọ̀mẹ̀ntì ló ń lo èmi gọ́ọ̀mẹ̀ntì ń lò mí ṣe gbádùn ṣá ẹ ti sọ láì mọ iye ìgbà lẹ ti sọ mo ń dákẹ́ fún yín mo ń dákẹ́ mo wò pé wẹ́ẹ́ ajá ni yín kẹ́ máa gbó ẹ tún wá kọ̀ntínú láti máa sọ àwọn tí wọ́n ń gbé wọn wá ìgbà tán dẹ̀ ti gbé wọn wá yẹn kí ni solution tán ti ṣe sí ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé nígbà tán ti gbé wọn wá ìgbésẹ̀ wo nínú gbogbo ọ̀rọ̀ tí màmá yẹn ti ń sọ lórí social media látijọ́ mélòó lẹ ti dìde tẹ́ ti lọ múslò nínú ẹ̀ awareness mélòó náà ti dìde tán ti lọ ṣe nínú ẹ̀ bí wọ́n ṣe náà wọ́n gbowó ni
àní kẹ́ ẹ fi ẹ̀mí ara yín jìn ẹ fẹ́ láti máa sacrifice wọn ò lè sacrifice. Èmi ni problem yín tí ṣọ̀kan bá wà tí wọ́n bá parí gbogbo áwọ̀ tó wà láàrin Yorùbá nation ẹ̀yin ẹ máa wò ẹ̀yin ẹ kọ́kọ́ parí ẹ̀ láti gbà ọ́nà tí ń sọ pé kán parí ẹ̀ wọ́n máa ní ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ lọ. Ọmọ ológo ni problem Yorùbá nation èmi ni problem Yorùbá nation náà ẹ̀ẹ́dẹ̀ mú Yorùbá nation yín kẹ́ máa ṣe Yorùbá nation yín ìyẹn ọmọ Yorùbá nation látàlẹ́ ìlọ láti alẹ́ ìlọ ni mo sọ ẹ mú Yorùbá nation yín bí n bá ṣe program báyìí normal program mi ni mo máa sọ normal program ẹ bá wò mí ẹ bá máa wò mí láti alẹ́ ìlọ ẹ lọ kọ déètì nílẹ̀ fún ìwà tẹ́ ẹ wù yìí o ẹ lọ máa láti èní lọ ẹ máa sọ nípa Yorùbá nation yín mo lè ṣe program tèmi o nípa ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ò bọ̀ pé màá mú Yorùbá nation sẹ́nu ẹ kọ́kọ́ yọ dànù náà ẹ kọ́kọ́ yọ kúrò ẹni tó bá fẹ́ wò mí kó wò mí tí ó bá wò mí kó get out ẹ kú ti rìpọ́ọ̀tì ẹ̀pá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ normal program mi ẹni tó bá wù mí mo lè bá sọ̀rọ̀ o mo lè sọ nínú gọ́ọ̀mẹ̀ntì o kí n sọ ohun tó bá ń lọ o bọ̀ pé màá mú nípa Yorùbá nation kò jọ kò jọ. Kò jọ ẹ dúró bá wọn tó bá ti jẹ́ pé èmi ni mo jẹ́ problem Yorùbá nation pẹ̀lú gbogbo tí mo ti là kọjá nínú Yorùbá nation yìí pẹ̀lú gbogbo sacrifice tí mo ti ṣe kò jọra wọn ẹ má kọ̀ mi ò gbé kọ̀ kò jọ o kò jọ tó bá ti jẹ́ pé rúdurùdu tí téèyàn ń rí lójoojúmọ́ tíjà tí ò sí rẹ̀ pọ̀ tí ò sí ṣọ̀kan ìjọ́ wo ni yóò ní tìrí yẹn dé ìjọ́ wo ni màmá yẹn dé ẹ ti rí i pé ẹ̀dẹ̀ ń gbọ́ tíyá yẹn ti ìtara sọ̀rọ̀ wọ́n tún ti ń fún un ní abẹ́rẹ́ lábẹ́lẹ̀ nìyẹn wọ́n tún ti ń yín ìyá yẹn lẹ́ẹ̀kan náà nìyẹn nǹkan kan ti ń ṣẹlẹ̀ nìyẹn àwọn àgbààgbà tó dé wà lókè òde wo pé kí ló ń ṣẹlẹ̀ kan wá ìrẹ́pọ̀ síbi tí nǹkan ti ń dàrú. a ti wà nínú oṣù kẹrin òní ní ọjọ́ kẹrin báyìí oṣù eléyìí tó ti lọ ṣé bí Yorùbá ní sọ ṣe máa ṣe ládàradà rè tó sùn ìfi máa parí tẹ́lẹ̀ nìkan máa dé ẹ̀dẹ̀ ní kò ní tẹ́lẹ̀ ṣù ẹni kò ní ṣẹlẹ̀ ṣù ẹni kò ní ṣẹlẹ̀ ṣù ṣé bí rúdurùdu ṣe máa ṣe lọ ni tí ò ní sí ìrẹ́pọ̀ wọ́n máa tàn yín pé kò ní ṣẹlẹ̀ ṣù wọ́n ṣe fíìmù fún yín wọ́n ń tàn yín níta torí owó tí wọ́n mẹ́ẹ̀kì torí kẹ́lẹ́ wò wọ́n wá ń tàn yín ìgbésẹ̀ wo lẹ gbé gbogbo ọ̀rọ̀ tẹ́ńsọ lórí social media àwọn ìgbésẹ̀ wo lẹ gbé lé lórí ìgbésẹ̀ wo lẹ gbé fáàmù mélòó lẹ ti rà lẹ̀ láǹdì mélòó ni Yorùbá nation ti rà ilẹ̀ mélòó ni Yorùbá nation ti rà tó jẹ́ ilẹ̀ tí Yorùbá nation gangan tá a lè fi dá oko fún ara wa tó jẹ́ pé àwọn gangan máa dá oko sílẹ̀ fún àwọn èèyàn tó máa dá tá a bá tiẹ̀ ní kí àwọn èèyàn kúrò ní ilẹ̀ Haúsá wípé káwọn èèyàn kúrò ní ilẹ̀ Haúsá tí àwọn èèyàn máa wá síbẹ̀ sọrí ìwọ tó pe rẹ ní ọláwọn wájú ó máa kàgbákò ayé bó ṣe wá bí àgbákò ayé ló máa ṣe ẹ́ bẹ́ẹ̀ ni ó máa kàgbákò pẹ̀lú bó ṣe wá sórí péjì mi àgbákò máa ṣe ẹ́ àṣẹ anybody tó bá kọ́mẹ́ǹtì nọ́ọ̀sì lórí péjì mi lálẹ́ bá gbé ẹ ṣépè ó máa kàgbákò ni àgbákò máa ṣe ẹ́ ẹ̀yin olórí burúkú tó jẹ́ pé olóṣèlú olórí burúkú ọlọ̀tẹ̀ mọ̀dàrú ni yín kò ní dáa fún yàrá nbìkan torí pé ẹ mọ̀ wípé mi náà ni torí pé ẹ mọ̀ wípé mi náà ni mò ń tún tó pọ̀ ni èmi ni mò ń tún tó pọ̀ nu Yorùbá nation ni talento ń tu bébè mi ṣe ń tu ẹ mọ̀ pé mi mò ń tu mò ń dè ní ẹ mọ̀ àwọn tó ń ṣe fíìmù nínú yín náà ń gbàtẹ́ mọ̀ àwọn tó ń ṣe fíìmù nínú yín ẹ mọ̀ àwọn tó ń ṣe fíìmù nínú yín náà so tí mo bá ti lọ inú yín á dùn kò sí problem ẹ jẹ́ kí n máa ṣe ẹ bá ń ṣe fíìmù fún yín ẹ bẹ́ẹ̀ náà kúrí pé fíìmù náà ṣe ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá ẹ máa rí òótọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ẹ wàá wọ ẹni tó ń sòótọ́ àtàwọn tó ń ṣe fíìmù fún yín níta ẹ ra àwọn tó ń sòótọ́ àtàwọn tó ń ṣe fíìmù fún Yorùbá nation mi ò bá yín dùn pò mi ì bá yín wá pò sáwọn tó ń ti mọ̀ dàrú yìí ìjà ẹ wò kò sọ́tẹ̀ kò sí ìfẹ́
gbogbo wọn ìjà ni kán dẹ̀ sẹ́tù àwọn ìjà yẹn wọn ríṣẹ́ ẹkùn kí ni tó wà ní kán sẹ́tù àwọn tó wà áwọ̀ bẹ́ẹ̀ tí gbogbo adẹ̀ sowọ́ pọ̀ kí rẹ̀ pọ̀ kí káwọn politician bá ti rí pé gbogbo àárín wa ti kò sí gúrùpù kankan tó ń bára wọn jà mọ́ gbogbo tí wọ́n bá gbé nǹkan kan sílẹ̀ gbogbo wa jọ dáwọ́ bò ni gbogbo wa jọ ṣe ni lọ́wọ́ kan náà kò ní sẹ́nìkan tó jẹ́ pé yóò mọ̀ sí lára pé èmi ò dá sí o ìwọ ò dá sí gbogbo wọn ò jọ ṣe ìfẹ́ yẹn á wà bí wọ́n bá tiẹ̀ ń bára wọn jẹ̀jánu wọ́n á jọ fi ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ yẹn láti fi ṣe nǹkan yẹn wọ́n á fi ṣe ìjà ń rèé gbogbo rèé wọ́n wá ń tàn yín níta pé rẹ̀ pọ̀ wà láàrin àwọn ẹni bá sọ tọrọ lọ ta Yorùbá kò ní dáa fún gbogbo ẹni tó bá wá sórí péjì mi láti wá sọ nọ́nsẹ́nsì lẹ́nu kò ní dáa kò ní yẹ àgbákò ló máa jẹ́ tiẹ̀ ní oṣù yìí ẹni bá wá sí bíbà ẹ̀ láti wá mọ́rọ̀ ẹnu mi kò ní yẹ. nígbà tí Yorùbá nation ti dàrú tí gbogbo ẹ ti parí tí gbogbo ẹ lọlẹ̀ kó má sì tẹ́ ní ọmọ ológo mo tún sọ nílẹ̀ ẹ̀kan nígbà tán kó àwọn ọmọ yín tí wọ́n bọ́ sílé gbogbo kó má sí èmi Yorùbá nation ti máa fọ́jú pọ̀ kò sí nǹkan kan náà àwọn tẹ́yìn gbójúlé lẹ́ni tẹ́ẹ̀rí pé ń sọ̀rọ̀ àwọn dàńgbà náà gbogbo wọn sún lọ ni ẹ̀mọye tó lọ fóṣù kan ọ̀sẹ̀ kan mo lèmi náà máa fi sìrègùn léyìn lórí nǹkan tẹ́mi ṣe ń gbà náà torí Yorùbá nation yẹn èmi lèmi pè padà orí gbogbo fídíò rẹ̀ lání ẹ lọ wo fídíò gbogbo orí social media ẹ lọ sórí social media ní láti ní July during the July yẹn ẹ lọ wo àwọn tó ń jáde tó sọ̀rọ̀ ẹ lọ wo ẹni tó sọ̀rọ̀ ní gbogbo ìgbà lẹ lọ wo àwọn tó dìde fún àwọn ọmọ yín sẹ́mi lẹ wá fẹ́ máa fi ṣe gìdáná ẹ fẹ́ máa fi kóná abẹ́ ìpè fẹ́ lómi yín ní bomb bastard yìí tó ẹ kẹ́ lọ ṣe nǹkan tó wà láàrin yín wọ́n ń tàn yín ní tẹ́lẹ̀tàn kò ní tẹ́lẹ̀tàn ẹ̀ ń rojọ́ láì ní ìgbésẹ̀ béèyàn bá ń ṣiṣẹ́ èèyàn á fi ìgbésẹ̀ lé tẹ́ bá ti ń ṣiṣẹ́ máa gbé ìgbésẹ̀ wọ́n wá ní má sọ̀rọ̀ ẹ mọ̀ iye àwọn tó máa pè mí tẹ́ ní má sọ̀rọ̀ sáà máa wò wọ́n níran bẹ́ẹ̀ ṣe máa kọ́mẹ́ǹtì kiri lábẹ́ ṣó oníṣòní tẹ́nì lẹ́ máa bú èmi ti change two face ní tẹ́nì àìmọye lórí YouTube ẹ lọ wo abẹ́ kọ́mẹ́ǹtì mi ẹ lọ wo orí YouTube mi tí n bá ń parí prógámù ẹni tó bá wọn pò fẹ́ lọ bẹ̀ kó máa lọ sábà lọ wò máa jí nígbà mi báyìí máa bá kọ́mẹ́ǹtì lórí YouTube àwọn kọ́mẹ́ǹtì burúkú wọ́n ti máa rìpọ́tì péjì mi mẹ́ṣẹ́jì ní every time lórí email mi through YouTube wọ́n máa bẹ̀rẹ̀ sí ní rìpọ́tì YouTube mi bọ́n ṣe rìpọ́tì Facebook náà rìpọ́tì YouTube ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa attack mi everywhere ọ̀run máa attack yín ogun ọ̀run máa attack yín àdàbí tí mo bá ń da Yorùbá tó bá pè mí ni mò ń da Yorùbá nation rú àbí bóyá mo tiẹ̀ ń dàrú mò ń sọ̀tẹ̀ yín mi ò fẹ́ kí Yorùbá nation yìí dúró ẹ̀yin ọlọ́tẹ̀ òpùrọ̀ burúkú yìí ẹ máa ń tan àwọn èèyàn ẹ̀ ń tàn wọ́n wá ń sojú ayé fún wọn ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ kọ́kọ́ bọ́ta lẹ́kọ̀ọ́kọ́ máa ṣépè lẹ́kọ̀ọ́kọ́ máa sojú gbírígbírí lẹ́mọ̀ sojú fírífírí pé àwọn kan sọ̀tẹ̀ yín tó yẹ pọ́lọ́tẹ̀ ní àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé ọ̀ndà ṣòwò rẹ ni wọ́n wà bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ọ̀ndà ọmọ yẹlé làwọn ọkùnrin míì wà fáàtì lẹ́gbọ́ lẹ́nu ọ̀ndà ọmọ yẹlé làwọn ọkùnrin míì wà nínú wọn bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀ndà wọn àwọn ọkùnrin míì mo mọ àwọn ọkùnrin mẹ́ta tó yẹ pé revolution ni wọ́n sì ń ṣe Yorùbá nation wọ́n dẹ̀ ń pariwo Yorùbá nation wọ́n dẹ̀ rí wọn wọ́n dẹ̀ ń forí bẹ́ wọ́n ti ya lọ tipẹ́ ẹ máa tanra yín ẹ máa tanra yín bẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bí ẹ̀yin ẹ mọ̀ pé ẹ̀tàn tí olóṣèlú fi máa ń tàn yín tán bá ti tàn yín tán bá ti bọ́ta tán sojú báyìí táwọn náà dánu tán sọ̀rọ̀ ẹ̀ ti rò pé òótọ́ ọ̀rọ̀ náà sọ ẹ̀ lè ní mọ̀ pé ẹlẹ́tàn ni wọ́n ẹlẹ́tàn èmi ò mọ tó wà ní Nàìjíríà tí wọ́n fẹ́ kóra àwọn náà dẹ̀ tí wọ́n sọ fún pé kò sí nǹkan tó dá ní Nàìjíríà Yorùbá nìsan yẹn máa gba wọ́n ti lọ nǹkan ṣe yé wọn sọ̀pọ́tà ni wọ́n wọn mọ bí tó fẹ́ dúró sí bàbá sọ̀rọ̀ ní ìsìn wà ní kí n mórí wá èmi ní kí n fọ̀ràn lé èmi mo éètì onítìrì kí ló onítìrì ṣe fún mi tí mo fi éètì ẹ̀ ṣe gbádùn o bí ìgbà gbé yìí onítìrì wá ìyẹn òmíì tí ìgbà ti gbé màmá onítìrì wá ìdọ́sìn mi pé bóyá pé mo kórè rẹ̀ mi ò gbé wá ni ṣe bí bàbá Peter sọ fún mi náà ń jẹ̀ta mo ní nò àìmọye ìyá Fúnkẹ́ ti pè mí tó ẹ̀mẹ̀rin mo ní nò ni àìmọye àwọn tó pè mí mo ní nò ó tó di pé everybody wọ́n ń gbé wọn wá èèyàn méjì ló sì gbé wọn wá béèyàn mẹ́ta ń gbá náà mo ní kò ní ìdìnnà mo ní ṣe báwọn èèyàn ti gbé wọn wá èwo làbúrò máa gbé wọn kiri mo ní nò náà mo náà ti sọ̀rọ̀ náà kankan náà ni mo rí tí wọ́n ń sọ all the time gbogbo ibi tó ń gbé wọn sẹ́yìn ọ̀kan náà ni ó ti tó náà
kò tó action kan kọ́kọ́ take action káwọn èèyàn yẹn bọ́n ṣe tó ń gbọ́ lórí ibẹ̀ yẹn ẹ jẹ́ ká take action lé lórí àti take action lórí yẹn ṣé ká kàn máa gbé oníyà ká kàn máa fi wọ́n ṣe show off ni àní gbogbo ọ̀tán sọ yẹn mo fẹ́ kàn sí action káwọn èèyàn sí action lé lórí wọn sí action lórí ọ̀rọ̀ yẹn ẹ tún ní kémi náà tún gbé wa wá ṣé èmi ṣé wọ́n sọ fún mi pé èmi ni mo ṣe show off ni àbẹ́ mi wà lórí àwọn tó ń ṣe fíìmù tó ń fẹ́ pé wọ́n fi yàn kérò èmi wà lára àwọn tó ń kérò ni wọ́n fi wọn kó fi wá sí èmi wà lára wọn ni mo ní action ni mo fẹ́ action gbogbo ọ̀rọ̀ tí màmá yẹn ti sọ láti jọ ẹ̀ èwo náà ti take action lé lórí petition tí màmá yẹn tó gbé jáde wọ́n tún rìpọ́ọ̀tì petition yẹn wọ́n tún ti rìpọ́ọ̀tì péèjì gbogbo péèjì àwọn èèyàn náà ti rìpọ́ọ̀tì lórí petition ẹ̀ẹ́dẹ̀rí tí ìyá yẹn tó ń rojọ́ lójoojúmọ́ tí ìyá yẹn sọ pé wọ́n àtàkè wọ́n ń bú màmá yẹn ẹ̀ẹ́dẹ̀ dìde kẹ́ gbé gbèsè lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Oh God. Oh, udah. Kídé eléyìí ò ṣe ẹdún náà ṣé èrò kan lè fi ọ̀tẹ̀ lówó nírinṣẹ́ ńlẹ̀ lọ́mọ ogun ò tẹ́ bá sọ pé lọ́mọ ogun ń tanra yín ṣé ẹ mọ̀ tán pé lọ́mọ ogun àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé tẹ́lẹ̀ bá sọ lọ́mọ Yorùbá pọ̀ bìbà owó ni tẹ́ bá ti dowó síta wọn wà báyìí but àwọn tó lè fi ẹ̀mí wọn lélẹ̀ láì ní owó ṣé ẹ ti ní wọn tí ìjèrè ọkàn ẹ wo àwọn Biafra wọ́n jèrè ọkàn wọn àwọn tó sọ̀tẹ̀ náà wà nù o but àwọn tí wọ́n ti jèrè ọkàn ara wọn lẹ́rìí wọn tí wọ́n lè sacrifice tí wọ́n di Eastern Network yẹn o wọ́n sacrifice ni o mélòó nínú Yorùbá nation ló sacrifice bẹ́ẹ̀ tó dúró tán àfi kán wá sórí social media kán máa tàn yín kán máa dánu fún yín ìgbà kan dẹ̀ bọ́ọ̀sì ilé ìgbòho kò sẹ́ni tó lè dúró nínú ilé ìgbòho fọ́sẹ̀ kankan máa bá a sọ́nù ilé yẹn níta ká wá mọ̀ pé lóòótọ́ wọ́ọ́rìọ̀ ni wọ́n lọ́sẹ̀ kankan tiẹ̀ dúró níwájú ilé ẹ̀ báyìí kán máa sọ ìjọ tán gbé orí àwọn ọmọ nínú ilé ìgbòho náà mélòó lẹ rí níbẹ̀ kan tiẹ̀ lọ sínú ilé yẹn kan tiẹ̀ tó lọ máa bá pàréèdì níbẹ̀ kò sí ṣe wá rò pé àwọn èèyàn sacrifice kò sí tí jèrè ọkàn àwọn èèyàn because owó lẹ fi ń jèrè ọkàn owó ẹ bá ti fún wọn lówó ẹ rè rò tẹ́ ẹ bá fún wọn lówó ẹ rí wọn tẹ́ ẹ bá ti fún wọn lówó kò sí rò fáàtì lẹgbọ́ yẹn adé ń sọ fún pé ẹgbẹ́ gbèsè kákan máa rojọ́ kọ́ la fẹ́ action la fẹ́ náà ibi tíjà bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ bẹ́ẹ̀ bá ráwọn méjì tí wọ́n ń tàn síra wọn ẹ pè wọ́n ẹ parí ìjà àwọn tẹ́ bá rí i pé kò sífẹ̀ẹ́ láàrin wọn ẹ pè wọ́n pọ̀ ẹ parí ìjà wọn gúrùpù tẹ́ bá mọ̀ wípé wọn bára wọn ṣe ẹ pè wọ́n pọ̀ ẹ bára wọn ṣe ẹ má sọ wípé bóyá pé kó ní kálukú máa ṣe tiẹ̀ tẹ́ bá ní kán máa ṣe tiwọn kò ní sí ẹni tó máa kò ní sí fọwọ́sowọ́pọ̀ tẹ́tẹ́ ní tì bá jáde wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa àtáàkì ni. eléyìí ò dáa kí n dúró kí n má dúró mo mọ̀ pé kí n má sínú Yorùbá nation máa dúró torí Yorùbá nation ó jù mí lọ Yorùbá nation ó jù fàdàfàdà mi lọ Yorùbá nation ti wà kan tó bí mi àmọ́ iṣẹ́ mi nínú Yorùbá nation ní táìmù yẹn iṣẹ́ tẹ̀mí ń ṣe ní táìmù yẹn ó máa mẹ́hẹ̀ fáàtì lẹ́gbọ́n yẹn ó máa mẹ́hẹ̀ kí n má sí bẹ́ẹ̀ róò tèmi ń play kò sẹ́ni tó lè play róò mi èmi náà dẹ̀ lè play róò tèmi oníkálukú wọn iṣẹ́ táwọn ń ṣe èmi ò lè ṣe ìgbésẹ̀ táwọn ń gbé èmi ò lè gbé ìgbésẹ̀ tèmi gbé wọn à lè gbé róò tèmi wọn à lè play rẹ̀ ẹ kọ́kọ́ yọ kúrò róò tó ní kálukú wa wọn à lè ṣe o iṣẹ́ tèmi yẹn spéèsì tèmi yẹn kò sẹ́ni tó lè take ẹ̀ ẹ lọ kọ sílẹ̀ tẹ́ bá ń tanra yín lókù pé wàá gbàgbé a mọ̀ pé irú èèyàn pọ̀ irú Ọlọ́run ni ò ṣe bọ̀ tí irú èèyàn tèmi ẹ kọ́kọ́ gbàgbé spéèsì tèmi wọn ò lè ṣe èmi náà dẹ̀ lè di tiwọn mú torí pé mi ò lè ṣe tiwọn o iṣẹ́ tèmi ọ̀tọ̀ ni iṣẹ́ tiwọn ọ̀tọ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu mi ọ̀rọ̀ tó wà lẹ́nu tiwọn mi ò lè sọ bọ̀tí tèmi bá jù lẹ́lẹ̀ àwọn náà ò ní lè jùlẹ̀ wọ́n á pẹ́ lẹ́yìn wọ́n á fẹ́ sọ níbọ̀ wọn ò ní débi tèmi máa dé wọ́n á dójú ọ̀nà wọ́n á dákú síbẹ̀ ni wọ́n á débi tèmi bá dé yẹn wọ́n á jùlẹ̀ lẹ́nu. mọ ẹ kọ́kọ́ gbàgbé o kí n má sínú Yorùbá nation máa dúró bọ̀ spéèsì mi nínú Yorùbá nation yẹn ó máa yàtọ̀ spéèsì mi láàrin yẹn ó máa yàtọ̀ ẹ kọ́kọ́ gbàgbé
torí tá a bá kó a lè fọmọ wọ́ ọmọ tá a bá kó ọmọ mẹ́rin jọ tá a bá láwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn o mẹ́rẹ̀ẹ̀rin lélẹ̀ ọbímọ mẹ́rin iṣẹ́ tí kìíní tẹ́ńkálùkù wọn máa ṣe ó máa yàtọ̀ ẹ lè bí ọmọ kó dọ́gba o ọmọ ò dọ́gba o ọmọ tó máa jẹ́ aláàánú tí ó lè sacrifice ara rẹ̀ for any length ó yàtọ̀ o àwọn míì náà dẹ̀ máa láwọn fẹ́ ṣe ọ̀sán bá dérè gbọ̀nà wọn á jápa tán bá débì kan wọn àwọn náà fẹ́ tẹ́rí sí pé kán mọ̀ bá sọ pé àwọn fẹ́ ṣe ẹ jẹ́ kí n kọ́rí sí bọ̀tán bá débi tó yẹ ká dé wọn á jápa ni wọn á yẹrí wọn á dẹ̀ tún máa tàn yín tó bá tún ti rí pẹ́ tó kékeré wọn á tún tàn yín wọn á tún mú un sí i lórí pé báyìí ló ṣẹlẹ̀ kìíní kan wọ́n ti mọ bí tẹ́ ẹ̀ fì sí wọ́n yà ń bá ẹ play politics ló máa ń play fún yín tẹ́yìn ò bá mọ̀ tán bá ti rí pẹ́ ti fẹ́ káwọn báyìí wọ́n á yá yí gbàbò míì lọ fún yín ẹ̀yin náà bá ní àlóòótọ́ ni kìíní kan we like you we love you màá mọ̀ wọ́n báyìí pé àwọn èèyàn rẹ̀ dé àwọn èèyàn rẹ̀ dé ó ti rẹ̀ dé ó ti dà anyway gbogbo ń tẹ́ bá ń ṣe ẹ ṣáà máa yọ tèmi kúrò. The bandit is using a Doja called àṣà kò sí àṣàsí ẹni tí ó ń jẹ́ Olúṣẹ́gun yìí there is not àṣàsí there is no àṣàsí can I tell you something kò sí àṣàsí àwọn èèyàn máa ń sọ pé Fúlàní ń so oògùn Fúlàní àwọn politics ni wọ́n de èdè àìyedè wọ́n da òṣèdè àìyedè àwa gangan là ń fa wàhálà fúnra wa àwa gangan ni téèyàn bá ní olórí gidi kò ní sí wàhálà tí a bá ní olórí tó lè sọ̀rọ̀ kò ní sí wàhálà wàhálà gbogbo tẹ́ ẹ̀ sọ ẹ̀yin lẹ fa sábàbí ẹ máa ní wọ́n dẹ́jà kò sẹ́ni kankan o bó o bá bí ọmọ mẹ́rin tó o bí ọmọ tí o níyàwó nulẹ̀ tó o bá fẹ́ di ara rẹ síta tó o bá níyàwó méjì mẹ́ta tó o bá fẹ́ kí ayé rí àárín wọn ni wọ́n rí àárín wọn nínú àwọn mẹ́ta tó o bá ṣe déédéé láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó o bá fẹ́ fún wọn lówó tó o jẹ́ kí owó tó o fẹ́ fún wọn kíkan pọ̀ jù kan lọ oorun tó o fi dùn wọ́n àsìkò tó yẹ kó o wọ yàrá ilé ní kó o wọ bẹ̀ kó o máa ṣe ọtí wọn ní déédéé àwọn ọmọ wọn méṣù ọ̀pọ̀ ò sanwó àwọn ọmọ iléèwé wọn ò san ní déédéé o ò fi kan dùn kan tó o bá mú nǹkan bọ̀ wá láti ìta o wá mú òfin ilé kan lọ́wọ́ òfin kan o wá ń sọ̀rọ̀ ilé òun gbọ́ pé kò ń rò fẹ́ yẹ ìjọ ò máa ṣẹlẹ̀ láàrin wọn o sì lé ìjà máa wáyé bọ̀ tó o bá méṣù wípé láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta o ṣe déédéé àsìkò tó yẹ kó wọ ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́mọ bóyá 1 week ni màá fi so yàrá ilé 1 week ni màá fi so yàrá tiẹ̀ 1 week tẹ̀ta kì í ṣe pé torí pé eléyìí ṣe píríọ̀dù lọ́wọ́ jẹ́ kí n lọ bọ́sẹ̀ gbélé tó bá ń ṣe píríọ̀dù yẹn wàásù síbẹ̀ ni kò sí pé mo gbọ́ta oúnjẹ ìwọ mo láàkì jù tó bá ra nǹkan rà fáwọn mẹ́tẹ̀ẹ̀ta o ò jẹ́ káyé rí àárín wọn nìyẹn kò ní sí kankan nu wọn tó máa ṣòògùn síra wọn tó náà mọ̀ pé iléèwé kan náà ló kó gba àwọn ọmọ wọn sí ò dẹ́ fún wọn lówó déédéé ṣùgbọ́n o gbọ́ tẹ́lẹ̀ orí ilé ìjà wà láàrin ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta o ò lè kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ sínú ilé kó o dẹ̀ parí ìjà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé wò mọ̀ pé tíjà bá ń ṣẹlẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ọmọ wọn wọ́n máa gbin hatred sínú àwọn ọmọ wọn wò ìyáálé mi kì í ṣèyàn gidi ṣẹlẹ̀ àwọn ọmọ rẹ̀ yẹn wò ẹ má dọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ ẹ má fọkàn kan wọn o ẹ ti ń gbin ọ̀tẹ̀ sínú àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ ti ń gbin ìwà ìbàjẹ́ sínú àwọn ọmọ wọn nìyẹn nígbà tí àwọn ìyá wọn bá ń jà ṣẹ́yìn ò mọ̀ páwọn ọmọ gan ò lè ní ìrẹ́pọ̀ ni kò ní sí ìrẹ́pọ̀ nínú ilé àwọn ọmọ máa ní ìkùnsínú nínú ara wọn bọ̀ tó bá jẹ́ pé ó fi ìfẹ́ hàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tíjà bá ti ṣẹlẹ̀ tẹ́ẹ̀dẹ̀ bára wọn wí eléyìí tó bá jẹ̀bi jẹ́ kó mọ̀ pé ó jẹ̀bi èyí tó bá jàre jẹ́ kó mọ̀ pé ó jàre eléyìí tó bá kù díẹ̀ káàtó sọ fún kó ṣe sùúrù kẹ́ ẹ bá wọn parí rẹ̀ ó yá bẹ ìyálẹ̀ ẹ kó má bínú ìwọ náà má bára ń jẹ ọmọ àbúrò rẹ̀ náà ni ó yẹ sí tó parí ẹ̀ láàrin ara wọn tó ṣe gbogbo ẹ̀ tó ń ṣe ní ìrẹ́pọ̀ àwọn ọmọ wọn náà inú wọn á máa dùn síra wọn kò ní sí kankan nu wọn tó máa bára wọn sí ọ̀tẹ̀ tàbí tó máa lọ ṣoògùn síra wọn ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ń dájà tó yẹ pé ẹ lè parí ìjà ẹnu yín ò ká lé ẹni ẹ fẹjọ́ lórí ilé ẹnu yín ò ká lé ṣẹ́yìn tẹ́ ẹ tiẹ̀ lè parí ìjà láàrin ìyàwó méjì lẹ́ parí ìjà láàrin Yorùbá ni ṣíọ ẹ̀yin lẹ́ parí ìjà láàrin ìlú tẹ́ rí ìlú bó ṣe ń dàrú Buhari ló wà mẹ́ bí ìlú ṣe ń dàrú tó kò lè parí ìjà ṣé òun gán lè tún létò ẹni tíyàwó ẹ̀ ti fílẹ̀ lọ tó ti lọ ṣé Tinubu nù ṣíọ àwọn tí wọ́n lè tún lù ṣe
wá ní pé kì í ṣe bá ṣe máa wò nu n tó ń ṣe nínú nàìjíríà ẹ tó fẹ́ kó máa ṣẹlẹ̀ nínú yorùbá nation àwọn nǹkan tá ìgbésẹ̀ ta ní pé àfẹ́ kó tó ń wọ́ àwọn nǹkan tó ń wọ́ pé ìlú máa bàjẹ́ kò ní sí nǹkan kan bọ́n ń pààyàn nígboro buhari ò ní sọ nǹkan kan tinubu gangan nígboro èkó bẹ́ẹ̀ kò ṣe ń dàrú tó tí wọ́n ń pààyàn lẹ́fídẹ̀ àti ní ilẹ̀ yorùbá tinubu ò máa sọ̀rọ̀ ẹ̀yin náà máa sọ pé tinubu ò sọ̀rọ̀ ẹ wá sọ gbogbo ìjà tó ṣẹlẹ̀ lórí social media yìí bá a ṣe máa ń jà tó àgbàlagbà mélòó ló dìde pé ó yá a fẹ́ settle matter kò sí ẹ̀dẹ̀ ń bú tinubu ẹ̀ ń dara yín láàmú ni ẹ̀ ń bú tinubu. ìyá yẹn ti ń fẹ́ fún mo ti ń wo show láti bí ọjọ́ mẹ́ta tí mo rí bí màmá yẹn ṣe ń sọ̀rọ̀ mo dẹ̀ wò pé wọ́n àdẹ̀ tí ì settle matter màmá yìí wọ́n hàn settle rẹ̀ ẹ̀dẹ̀ ní bí ìyá yẹn ṣe ń fi ìbínú sọ̀rọ̀ pé wọ́n ń sọ nǹkan báyìí nípa àwọn ṣe kinní kan pé tó ní problem yorùbá nation wọ́n àdẹ̀ gbégbèsè wọ́n àdẹ̀ wá solution sí wọ́n ṣe solution sí ọ̀rọ̀ yẹn pé kọ́rọ̀ yẹn settle àwọn tó máa ń gbé wọn náà wọ́n máa kó ọ̀rọ̀ sí wọn wọ́n máa kọ́rọ̀ sínú ìyá yẹn wọ́n máa ti ọ̀rọ̀ bọ̀ ìyá yẹn nínú bóyá àwọn tọ̀tọ̀ làwọn tó yẹ tí nǹkan ṣe nǹkan o wọ́n wá máa dọ́gbọ́n purọ́ wọ́n wá máa pè wọ́n máa ní àwọn gúrùpù yẹn wọ́n iṣẹ́ gidi wọ́n máa parọ́ fún yòóní ìyá yẹn wọ́n tó máa jẹ́ kí ìyá yẹn tó kórìíra àwọn èèyàn míì láì mọ̀ wípé kì í ṣe àwọn tó yẹ kí ìyá yẹn kórìíra àwọn tó ń pè ìyá yẹn wọ́n máa tó kó irọ́ sínú ìyá yẹn kí ló dé nígbà tẹ́ ẹ̀ lè parí tó wà lẹ̀ adẹ̀ ń sọ ẹ lọ́lọ́tẹ̀ ní tẹ́ni ò dá mi ò dá lóòótọ́ o mi ò síyàn lóòótọ́ bí mo ṣe rí ni mo rí mo worst gan ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu mi òótọ́rọ̀ ló ń jáde bẹ́ẹ̀ torí mi ò sínú bàjẹ́ mi ò sínú mọ̀dàrú bẹ́ẹ̀ ni mi sínú mọ̀dàrú ẹ ní láti ṣe solution kí wọ́n wá bí ìrẹ́pọ̀ ṣe máa wà ìjọ wo ni màmá yẹn dé ogun tún ti dé kí ló ṣẹlẹ̀ ìjọ wo ló dé because kò sí rẹ́pọ̀ ẹni ní nọ́ọ̀sì sọ̀rọ̀ kan kíní kan ṣe tẹ̀lẹ́tọ̀rẹ́ ti ṣe kíní kan kí ló dé yìí kí ẹ̀ wá solution sí ọ̀rọ̀ yẹn kan settle kí àwọn bàbá settle matters yẹn kí rẹ́pọ̀ bá kọ́kọ́ wà láàrin yín kò mí pé kí ẹ bá ní nọ́ọ̀sì ṣe náà ẹ parí áwọ̀ tó wà láàrin wọn kí wọ́n ṣe oníkálukú máa ṣe títí ẹ̀ ṣùgbọ́n kí rẹ́pọ̀ wà kífẹ́ wà tá a bá nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn wọ́n pè wá àwa náà á jọ ṣe àwọn nǹkan tó bá yẹ ká jọ ṣe tó jẹ́ pé nǹkan tó yẹ ká lọ jọ ṣe pọ̀ á jọ ṣe a lè jọ ṣe kò ní sí ìjà rárá kò ní sí ìjà kò ní sí ẹ̀tanú kò ní sí pé adébí ẹyin kìíní kan àfowó ìní lẹ́yìn owó ti tán lẹ́yìn owó ìní a máa pè a máa kóró sí oníyà lọ́kàn wọ́n máa pè wọ́n máa rojọ́ sọrí gúrùpù báyìí wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n á rojọ́ lórí social media wọ́n máa rojọ́ fún yàrá wọ́n tó máa kó ìbí wọ́n máa tó kó ìbànújẹ́ wọ́n máa tó kó sẹ́ni lẹ́ni nínú ọkàn wọ́n á tún jẹ́ kó máa ronú pé gúrùpù yẹn mi bá mọ̀ pé gúrùpù yẹn ò dáa láì nímọ̀ pọ̀tọ̀ níbi tó gún ti wá àwọn tó yẹ kán sẹ́tù ọ̀rọ̀ náà wà lókè yìí o àwọn tó yẹ láfilà I need the spokesman o I need the small boy I need the youth tó máa jẹ́ spoke tó jẹ́ pé ó lè máa sẹ́tù àwọn ọ̀rọ̀ tó bá lọ wọ́n fi youth lẹ̀ wọ́n ní mi ò dáńgbà mo sọ wọ́n ní mo kórìíra Bánjí Akíntóyè wọ́n ní mi ò láìkì bàbá mo kórìíra bàbá torí pé mo ní pé wọ́n ní di yúùtì ṣé gbogbo ẹwò ìjọ wo nìyá ní ti dìde ṣé yáyẹ tí lóṣù mẹ́ta kò mọ̀ tí lóṣù mẹ́ta wọ́n ti dìde ogun sí ṣé pé politician ló dìde ogun sí yìí onítìrì ẹ gbádùn ṣá èèyàn ọmọ Yorùbá nation Ọlọ́run ẹ wà òkè ṣé yìí onítìrì yẹn ṣé àwọn politician àwọn ni wọ́n ń bá yá yẹn jà lábẹ́lẹ̀ àbẹ́rẹ́ pé yá yẹn máa ń complain nínú àwọn ọ̀rọ̀ kan ẹ̀rí pé yá yẹn máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ṣé politician nìyẹn ẹ mọ̀ pé àwọn ara wa nìyẹn ìgbésẹ̀ ló yẹ ká gbé ká sẹ́tù nǹkan tó bá ń ṣẹlẹ̀ ṣó èmi ni ọ̀tẹ̀ yín mi ò ní sọ̀rọ̀ mọ́ mi ò ní sọ anything mọ́. What's the problem? What's the problem? This one. Ìjọ náà pọ̀ ní Yorùbá nation ìjọ every time máa ń wò ní ìwọ ìjọ torí Ọlọ́run mo fọlọ́n bá mo fi bẹ̀ ní ìjọ má bínú ní máa ń gbádùn prógrámù yìí o ẹ bá ti bẹ̀rẹ̀ bá máa ti gbà láti mo dẹ̀ máa ń gbádùn prógrámù yìí kò sí any time bá máa ń gbádùn.
ó ga ọ ti sọ ẹ àdàbí àdá o Ọlọ́run lọ bẹ election Ọlọ́run lọ bẹ election yóò san ẹ̀san fún kó wá wa yóò san ẹ̀san fún kó wá àfi meeting ẹ béèrè lọ́wọ́ pé níbo mítì tí wọ́n ṣe èwo ní ó ṣàṣeyọrí inú èwo làṣeyọrí èwo wọ́n kàn sọ̀rọ̀ lórí social media ni kò sí kankan ìgbésẹ̀ rẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ kankan. Kò sí ìgbésẹ̀ o wọ́n kàn ṣe mítì lẹ́ẹ̀mẹwàá ṣókí. Sáàrọ̀ rẹ̀ dákun ẹ ronú gbogbo ìyà táwọn èèyàn ti ń jẹ tó bá pé lóòótọ́ lẹ fẹ́ kúrò nínú Yorùbá nation lótìtọ́ tó jẹ́ pé lóòótọ́ o lẹ fẹ́ kúrò nínú Yorùbá nation o tẹ fẹ́ bọ́ ẹ stop láti máa parọ́ fún àwọn èèyàn ẹ stop láti máa parọ́ láti máa tan àwọn ènìyàn. Ti sùn ẹ wo ẹ̀yin ará mi nínú Olúwa fíìmù ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ it's film you are doing film Yorùbá ni. wọ́n ti fíìmù yà fíìmù náà fíìmù ọmọ Yorùbá ronú o Yorùbá ronú o ìdìdì gbẹngbẹng. Báwo lèèyàn ṣe máa ṣe kínní wọ́n ní pé àwọn kan ní pásítọ̀tì Yorùbá nation ó ti dúró pásítọ̀tì Yorùbá nation ṣé ìlú tí ò tí ì ṣe kínní tí pásítọ̀tì Yorùbá nation tó ń dúró ẹ wò àwọn nǹkan mẹ́wàá tó jẹ́ pé téèyàn bá gbọ́ ó kàn máa ń fọ́ nìsíyàn kéèyàn tó ṣe ìwé bí wàá ní ìgbésẹ̀ tó máa ṣe pásítọ̀tì ló máa ṣáájú ni ilẹ̀ mélòó la ti rà ó yẹ ká ti ní ilẹ̀ fún ara wa kí Yorùbá nation ní ilẹ̀ tó yẹ pé ó máa pọ̀ bí acres tó yẹ pé wọ́n máa ti dá oko tó jẹ́ pé gbogbo àwọn tó wà nílé wọ́n máa lọ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n á gbin àwọn nǹkan sí orí ẹ̀ tó jẹ́ pé kì í ṣe pé bóyá ayá yín lówó a máa fún yín lówó no Yorùbá nation náà ló máa dá oko tó máa lọ ra acres sí state kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá la máa ní ilẹ̀ yẹn sí a máa ní àwọn acres yẹn sí ẹ ń gbowó lórí social media náà ká máa ní àwọn acres yẹn tó pọ̀ bẹ́ẹ̀ yẹn ká máa ra ilẹ̀ yẹn tó pọ̀ tó jẹ́ pé ní state kọ̀ọ̀kan yẹn wọ́n máa dá oko sí ká máa gbin àwọn nǹkan síbẹ̀ ká máa gbin oríṣiríṣi àwọn oúnjẹ sí state yẹn láti pàṣẹ bí state yẹn ibẹ̀ náà tún ti máa lọ sáwọn local government kọ̀ọ̀kan bó bá jẹ́ pé àwọn ilẹ̀ tán tún máa rà sáwọn àwọn ìlú kọ̀ọ̀kan yẹn wọ́n máa make sure pé wọ́n máa ní Yorùbá ní ọ̀tá Yorùbá bẹ́ẹ̀ ni tán máa ní àwọn ilẹ̀ tán máa bẹ̀rẹ̀ sí ní máa rà á wọ́n máa ra ilẹ̀ sí nígbà tán máa kọ́kọ́ ní ti state yẹn tán kọ́ ní ilẹ̀ ní state kọ̀ọ̀kan láti bẹ̀ lọ wọ́n á tún máa bẹ̀rẹ̀ sí ní bó bá ti ń develop wọ́n á tún máa bẹ̀rẹ̀ sí ní máa expand yẹ̀ sí àwọn ìlú kọ̀ọ̀kan ìlú wo la tún lè lọ ra lẹ̀ sí o bó bá ti pé yá bíi 10 acres 20 acres ní ẹ jẹ́ ká rà sílùú báyìí irú àwọn ọmọ tó tún wà ní sáìdì ibẹ̀ yẹn wọ́n á máa tún lọ ṣiṣẹ́ lórí oko yẹn wọ́n á máa sọ bẹ́ẹ̀ láti bẹ̀ lọ ó máa dé àwọn ìlú kọ̀ọ̀kan tán máa gbé oúnjẹ sí a máa ní oúnjẹ lórí ilẹ̀ wa àwọn oúnjẹ á máa pọ̀ lórí ilẹ̀ a máa láwọn kan tán dẹ̀ tún máa protect lórí ilẹ̀ yẹn àwọn oríṣiríṣi àwọn kan máa wà ń bẹ̀
ṣé nígbà tá àti ìgbégbèsè kankan tí ò sẹ́nìtì a dẹ̀ fẹ́ káwọn tó wà ní ilẹ̀ haúsá kí wọ́n kúrò. Àwọn haúsá ń gbégbèsè tiwọn, sẹ́yìn ò mọ̀ pé haúsá ti gbégbèsè. Gbogbo ntẹ́yìn rí tí fúlàní tó ń pa haúsá, tí wọ́n ń pa haúsá, tí wọ́n ń gba gbogbo ilẹ̀ yẹn, wọ́n ń clear rẹ̀ lẹ̀ fún àwọn ọmọ wọn tó wà ní ilẹ̀ yorùbá, ilẹ̀ yíbò lẹ́ni. Torí tí ogun yẹn bá dé, ọwọ́ kan náà máa pe àwọn ọmọ wọn pé ó yẹ máa bọ̀. Gbogbo owó tẹ́ rí tí wọ́n ń gbà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì yẹn wọ́n fi ń dá oko sílẹ̀ ni o. Ẹ máa rí pé wọ́n níbi tí wọ́n lọ ní Jigawa bí gíga òbí nǹkan tí wọ́n náà ti lọ pa èèyàn 200, wọ́n ní fáàmù ni, fáàmù yẹn ní nàìjíríà ibẹ̀ yẹn ló tóbi jù tí wọ́n ti ń ti oúnjẹ, wọ́n tún ti lọ pa àwọn èèyàn, wọ́n tún ti lọ gba ilẹ̀ yẹn mọ́ wọn lọ́wọ́ kọ́ nìyẹn. Now gbogbo àwọn ọbẹ̀ yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tún ṣe oúnjẹ kalẹ̀ fún àwọn ọmọ wọn tó jẹ́ pé tí wọ́n bá padà tógun yẹn bá bẹ̀rẹ̀ báyìí, wọ́n á pe àwọn ọmọ wọn tó máa ti fọn fèrè báyìí ní gbogbo state tí wọ́n wà pátá, ṣé ní west ni ní east ni, àwọn ọmọ yẹn máa darí lọ lé ni. Gbogbo ibi tẹ́ rí àwọn èèyàn tí wọ́n ti pa yẹn, wọ́n ti provide ilé lẹ̀ fún wọn, oúnjẹ ti wà nílé, owó ti wà nílẹ̀ fún wọn. Ẹ wá sọ fún mi ní ilẹ̀ yorùbá kí lẹ provide sílẹ̀, kí lẹ provide fún àwọn èèyàn tó wà ní ìsàlẹ̀ ní inú ní nọ́ọ̀tì tí wọ́n máa wá dé bá tí ẹ bá tẹ̀ ní kí wọ́n kúrò. Kò sí nǹkan kan, kò sẹ́nìtì. Ẹ dẹ̀ ní pé káwọn èèyàn wa tó wà ní nọ́ọ̀tì kí wọ́n kúrò, kí náà fẹ́ dé bá? Kò sóúnjẹ. Ṣé níbi tẹ́yìn gan tó jẹ́ pé àwọn tó wà lége bí ń pa wọ́n, sáwọn náà tún wá débẹ̀ wọn tún di liability sáwọn ẹbí lọ́rùn? Àwa náà lè ṣe nǹkan kan o. Gbogbo owó tẹ́ ń gbà ká nọ́ńsẹ́ǹsì ni, ẹ má bínú. Ní tí mo fẹ́ sọ, mo fẹ́ lọ jẹ sàárì. Ó dàbọ̀, mo ń lọ jẹ sàárì. Èyí tí mo wí ti tó. Ó dàbọ̀ o, àti sọ tèmi. Ṣé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe rìpọ́ọ̀tì wà pa, ọlọ́run á rìpọ́ọ̀tì yín. Bẹ́ẹ̀ ṣe rí áàkì péjì mi pa, ọlọ́run á áàkì yín. Ó dàbọ̀. Àbáyọ. Ó wá ẹ̀wọ̀. Bye. Ó dàbọ̀ o, ẹ̀yin ará wa. Ire o, mo fẹ́ lọ jẹ sàárì.